Olúwa orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ìjọba rẹ tó dájú tó nípọn tó gbòòrò èyí tí wọ́n fi ṣàkóso ayé mi èyí tí ó ti mọ̀ fi ṣàkóso ayé mi nígbà gbogbo fún ìjọba rẹ tí wọ́n tún ti sọ̀kalẹ̀ láti fi dára rere ayọ̀ tó lógo jọ inú ayé mi ní ọjọ́ ti sòní àti ní gbogbo rẹ̀ àjò tí oṣù yìí bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà pẹ̀lẹ́dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ògo ní forúkọ Ọlọ́run ayérayé mo dá gbogbo ògo yẹn lápẹ̀dà sọ́dọ̀ rẹ̀ wá tóbi jùlọ ìtòpé tirẹ̀ ní ṣe àní fún ìjọba rẹ̀ èyí tó fìdí rẹ̀ múlẹ̀ ní ọ̀tún nígbà gbogbo nínú ayé mi èyí tó fi ṣàkóso ayé mi ní gbogbo gbà lóòrèdóòrè àyè tó pa gbogbo iṣẹ́ ìṣúná tí òkùnkùn jẹ́ pátá èyí tó jẹ́ kí ọ̀kan ní ọkọ rẹ̀ kò ní pàtàkì lórí ayé bàtì ní gbogbo pátá bíi pátá bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ìwọ tuntun sọ ìjọba àtàgbà rẹ̀ kàlí bàbá àníjọ́ ti mú kí àní ayé mi kó tó gba eré ọ̀tún láti sún ìrọ̀tún sún ayé mi láti mọ́ ibi pọ̀ ní bùkún àti láti gbọ́ ẹtù ìyẹ̀fọ́ lọ pápá jọ fún gbogbo àjọ oṣù kejì láyé bá bọ́ mẹ̀mí mímọ́ ọmọ ṣiṣẹ́ Ọlọ́run lógo jùlọ àní fún ìjọba àtàgbà tó tún sọ̀kalẹ̀ sẹ́ àní wa àní láti sún ìrọ̀tún sún ayé mi láti bùkún ayé mi ní ọ̀tún àní láti bùkún oṣù fún mi ṣù àti wá lọ sí láti bùkún kẹ́ẹ̀bì kiri dálábùkún fún kìsìlẹ̀ dé lógo jùlọ nínú oṣù bàbá ògo ní forúkọ rẹ òṣìṣẹ́ ọba bọ́ mẹ̀mí mímọ́ àní fún ìjọba àlàáfíà rẹ òṣìṣẹ́ mẹ́ta lọ́kọ́ àní fún ìjọba agbára rẹ tó ga tó tóbi jùlọ ni èyí tẹ́nikẹ́ni olè ìdojúkọ èyí tẹ́nikẹ́ni olè wò lójú èyí tẹ́nikẹ́ni olè àní tó ṣe ayájú sí àìdébígbọ́sọ̀ kó wọ́n ọ̀rọ̀ lóye èyí tẹ́nikẹ́ni olè ṣẹ́gun Olúwa ọmọ ògo ní forúkọ rẹ atóbijọ́ ògo ní forúkọ èyí ní forúkọ rẹ fún gbogbo àṣepàrọ̀ rere mìíràn tó tún ṣe ní ayé mi ọjọ́ tó rẹ fún gbogbo àṣepàrọ̀ rere mìíràn tó tún ṣe ní ayé mi ní ọ̀tún ọmọ ṣe bàbá ọmọ ṣe ọmọ àti fún gbogbo ìjọba sẹtẹ́lẹ̀ àtàrí kiri àjọ mọ̀kọ́ àti ẹ̀mẹ́kùn búrú gbogbo ní gbogbo àyíká àtàgbè pápátá èyí tí wọ́n ti rán lọ sínú ìgbòho pátá ìdíwọ̀ ti fi jọba ẹ̀mọ́ gbogbo wọn àní ti gbé wọn jẹ òjìdá wọn súná àní tó sọ́wọ́ tó wà hámọ́ ìjẹ́ gbogbo òní pàtàkì gbogbo agbára tó sọgbọ́n ògo èyí ọlá àti pẹ̀lú fún ọgbẹ́tà ìlú ọmọ yìí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi à ń kà nínú ìwé Matthew orí ìkíní a kà ẹsẹ̀ ìkejì ó lé ní 20 àti ìkẹta ó lé ní 20 Matthew orí 1 ẹsẹ̀ 22 àti 23 rẹ̀ gbogbo èyí sì ṣẹ kí èyí tí a ti sọ láti ọ̀dọ̀ Olúwa wa ní ẹnu wòlíì kí o lè ṣẹ pé kíyèsí wúńdíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan wọn ó mọ̀ pé orúkọ rẹ̀ ní Emmanuel ìtumọ̀ èyí tí ń ṣe Ọlọ́run wà pẹ̀lú wa orí ọ̀rọ̀ wa fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí gbogbo àsọtẹ́lẹ̀ rere láti ọ̀dọ̀ Ọlọ́run wá fún ayé mi bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ pẹ̀lú ògo tó ga gbogbo àsọtẹ́lẹ̀ rere láti ọ̀dọ̀ Ọlọ́run wá fún ayé mi ó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ pẹ̀lú ògo tí ó ga wọ́n náà ṣe gbogbo àsọtẹ́lẹ̀ rere tọ́lọ̀ ti sọ nípa rẹ̀ gbogbo ìran tọ́lọ̀ fi hàn nípa rẹ̀ ṣé ó ti bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ yà ayé rẹ̀ o kébì náà kì í yà ayé rẹ̀ mi wò létí tèmi ó ti bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ mo sì gbàgbọ́ wípé títẹ náà ó ti bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ tí ìwọ gọgọ fún ara rẹ̀ àyítọ́ bá yẹrí fún àbí tọ́ bá kọ̀ láti tẹ́wọ́ gbà èyí tó fi wá sí ìmúṣẹ òun ní wípé kí ni gbogbo ohun tá a ti sọ dé àsọtẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ tá a ti fi hàn nípa Jésù Kristi nípa ìbí rẹ̀ gbogbo ẹ̀ wá sí ìmúṣẹ èyí ló bí àjọyọ̀ èyí tá a ń ṣe ní gbogbo oṣù tó parí ọdún ìyẹn oṣù kejìlá tá a ń pè ní December dé oṣù ìbí Jésù Kristi ó jẹ́ oṣù ńlá ìjọyọ̀ pé kí ni gbogbo àgbáyé pàpàtà ní mọ́ mí tìtìtìtìtì fún èyí kò sí ìlú tẹ́ẹ̀dì lọ́wọ́lọ́wọ́ báyìí tó ẹni gbọ̀ngbọ̀ Christmas carol ọdún bẹ́ẹ̀ ti pé ọdún bíi Jésù Kristi dé Noel kálukú sáàdì ọkọ̀ tí wọ́n ṣe kiri tí wọ́n fò gbọ́ gẹ́gẹ́ bí ìlérí àti bájẹ̀mọ́ gbogbo rán rere ni nípa Jésù Kristi wá sí ìmúṣẹ ni Ọlọ́run fi yé mi ó fi yé wọn náà ó fi yé ẹnìkọ̀ọ̀kan wáyé pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni òun mú gbogbo tí ń ṣe ìran rere àsọtẹ́lẹ̀ ẹnìkọ̀ọ̀kan tiwa náà wá sí ìmúṣẹ tí ọba gbà gbọ́ nítorí wípé kí ni ó ní aláìgbàgbọ́ ò lè rí ohunkóhun kan gbà lọ́wọ́
nítorí pé mo gbàgbọ́ nítorí pé ọgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ìran rere gbogbo àsọtẹ́lẹ̀ rere èyí tí a sọ nípa ẹnìkọ̀ọ̀kan wa láti ọ̀dọ̀ Ọlọ́run wa gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ fún kálukú. ohun tó kò mí kò òun náà ni pé kí ni kí n mọ ìyàn kí n sì mọjó kí n sì mọ fògo fún Ọlọ́run nígbà gbogbo. ohun tó kò mí kò òun náà ni pé kí n mọ kíyèsí ohun gbogbo tí wọ́n bá ṣe kí n mọ yọ àyànjú débi wípé kí ni ń gbàgbé wípé ilẹ̀ ń yọ̀. ọgbọ́n tí méjì sọ ni ó lẹ́ni tó dúró kó kíyèsára kó má bàa ṣubú tọ́kọ́ bẹ́ni tó dúró tí kan ń wòran ní sọ̀rọ̀ báyìí no ẹni tí Ọlọ́run bùkún ẹni tí ó gbé Ọlọ́run tó ẹni tí a gbéga ẹni tó àṣírògò ẹni tó ní ohun gbogbo ní sọ̀rọ̀ bá ẹni tí ayọ̀ rẹ̀ ń kún lójoojúmọ́. ó rí àwọn kan àbí kí n sọ pé ọ̀rọ̀ táwọn Yorùbá mọ́ sọ kì í ṣe pé ọ̀rọ̀ táwọn Yorùbá tí mọ́ ṣẹlẹ̀ gangan ni wọ́n ní tí inú ẹni bá dùn ládùn jù àdúrà ni ó sọ pé òun ń ṣe èpè ní ọmọ sí kí ni o yọmọ jáde lẹ́nu rẹ̀ nítorí pé kí inú rẹ̀ ti dùn ládùn jù. má jẹ́ kí ayọ̀rọ̀ kún lákùn jù débi pé kí ni ọgbẹ́ agbára rẹ̀ títí tí Sátánì fi wá wọlé sí ọ lára láti dá ọ padà sẹ́yìn. tí àsọtẹ́lẹ̀ nípa ìbí Jésù Kristi bá wá sí ìmúṣẹ ẹ pé àsọtẹ́lẹ̀ Ọlọ́run fún ayé mi wá sí ìmúṣẹ àsọtẹ́lẹ̀ fún rere fún Ọlọ́run fún ayé rẹ ó ti kí ni ó wá sí ìmúṣẹ ìtọ́nà fẹ́ kó yí èmi àti ẹ̀ nìyẹn. so má kó ìwé ẹ̀ ti pé ayé rẹ sínú wàhálà mọ́ má kó ìrònú bá ayé rẹ mọ́ àbí má di ẹrù wọlé ara rẹ lórí mọ́ àní má kọtí sí gbogbo tí àwọn ènìyàn àbí sẹ́tẹ̀tà àtàwọn ẹni bẹ́ẹ̀ gbogbo ní egun gbogbo ní o lè mọ sọ wípé ní ìran rẹ ẹnìkan ṣe rere tó bá ti gbé wá sọ wípé kí ni nígbà tó sọ̀rọ̀ o ní ìran mi èmi ti yàtọ̀ sí àwọn ìran mi èmi ti kúrò nínú ìran mi Abraham jáde kúrò nínú ìran bàbá àti ìyá rẹ̀ ọkọ̀ dádúró ọlọ́sẹ̀kiri ọlọ́pọ̀kọ̀ fún ogun tó já bàbá rẹ̀ ogun tó já àwọn ìran ṣáájú rẹ̀ kò sí kí ni kọjá. ọ̀nà àwọn Abraham dé ilẹ̀ náà Kénáánì ibi tọ́lọ̀ ti ṣèlérí pé òun gbà fún àwọn ènìyàn rẹ̀. Abraham sì jẹ lórí ilẹ̀ yẹn ó mú lórí ilẹ̀ yẹn ó ṣe ọ̀pọ̀lọpọ̀ oore lórí ilẹ̀ yẹn. ètò tó mọ̀ sí pé kí ni èrè tó pé Abraham gẹ́gẹ́ kọ́ ni ẹ̀yìn tọ́lọ̀ sọ fún pé kí ni òun ó mú lórí ilẹ̀ yẹn. ṣùgbọ́n Abraham jẹ́ ọmọ ẹni tá a sọ pé àmúdó lè yẹn pé àwọn tí Ọlọ́run ṣèlérí fún pé tọ́lọ́run sọ pé yóò múdó lè yẹn tó pé àwọn ọmọ rẹ̀ ni wọ́n jogún yẹn òun gangan fúnra rẹ̀ kò débẹ̀. ìyẹn bàbá Abraham ṣùgbọ́n Abraham ṣe kíni ó débẹ̀ nítorí pé kíni ogun tó já bàbá rẹ̀ kọjá nítorí pé ìlérí Ọlọ́run wá sí ìmúṣẹ nínú ayé rẹ̀. ogun tó já bàbá yẹn tí bàbá rẹ̀ fi dé ilẹ̀ yẹn kò sí nǹkan mìíràn tó bá ti pé kí ni bàbá rò kíyè sára. láti mọ́ fọkànbalẹ̀ jù wípé kí ni no kò sí ọ̀nà tí Sátánì ò lè gbà ọ̀nà ayé nìyẹn. Abraham náà mọ̀ sí àṣìṣe kan Ọlọ́run kan mọ̀ mú kankan dání òun mú Lọ́ọ̀tì dání ó délẹ̀ yẹn ọ̀sùn mọ́kàn mọ́ pé òun ti délẹ̀ yẹn Ọlọ́run sì ń wo rọ̀ títí dijọ́ tí kéde ó fi pé àpọ̀lú Lọ́ọ̀tì. gbọ́ gbogbo wọ̀nyí Ọlọ́run fi ń yé èmi àti pé kí ni gbogbo ìlérí àti májẹ̀mú ayọ̀ fún ayé mi fún ayé rẹ fún ayé kankan wa òun ti bẹ̀rẹ̀ sí ní wá sí ìmúṣẹ báyìí gẹ́gẹ́ bí àṣẹ yìí àti wà nínú oṣù àjọyọ̀ ìbí Jésù Kristi ni. sọ ìwọ ni yóò kù sí lọ́wọ́ láti mọ gbé ìgbésẹ̀ tọ̀tọ̀ àti àwọn ìgbésẹ̀ tó yẹ láti mọ rí àwọn ọ̀rẹ́ tọ̀tọ̀ àti àwọn ọ̀rẹ́ tó yẹ láti mọ sọ àwọn ọ̀rọ̀ tọ̀tọ̀ àti àwọn ọ̀rọ̀ tó yẹ láti mọ di etí sí àwọn ọ̀rọ̀ ètí kìí sí àwọn ọ̀rọ̀ tọ̀tọ̀ láti mọ gbọ́ àbí láti mọ gbà sínú ayé rẹ. ó lè gbọ́ ṣùgbọ́n o gbọ́dọ̀ gbà wọn láàyè nínú ayé rẹ. láti kúrò níbi tí kò bá yẹ kó wà ṣùgbọ́n láti wà níbi tó bá yẹ kó wà. ibo ni ọyọ kọ wà ibi tí ọba ti sí ìfarahàn Ọlọ́run tí tọ́lọ̀ bá ti fàyè gbà tọ́lọ̀ bá ti fún ọ láyè láti wà níbẹ̀ ṣùgbọ́n lọ́yọ̀ kọ wà ibi tọ́lọ̀ bá fẹ́ kọ́ wà ibi tọ́lọ̀ ti ní ibi báyìí ni mo ti fàyè gbà kọ́ gbà ibẹ̀ ni lọ́yọ̀ kọ wà. gbọ́ mi tó bá ti ń ṣe léyìí
gbà wípé kí ni eré ayọ̀ tó lógo jùlọ ti bẹ̀rẹ̀ nínú ayé rẹ báyìí. O lè ti mọ́ ti ní eré ayọ̀ lógo tó lógo lẹ́tẹ̀lẹ́ o lè ti pọ̀ ní ọlá ní ọ̀rọ̀ ṣùgbọ́n lákòókò wọ̀nyí ó tún rí pé ìyàtọ̀ yóò tún bá ti fún rere jù tàti wá lọ. Òrèrè tí ó ṣẹlẹ̀ rí nínú ayé rẹ nínú ohun tó ń ṣe ó gbé abẹ́rẹ́ sí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni nínú ayé tèmi náà. Bí a kì í gbégbé iṣẹ́ láti mọ tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run alààyè gbogbo ìlérí ọjọ́ pípẹ́ gbogbo àsọtẹ́lẹ̀ ọjọ́ pípẹ́ nínú ayé rẹ fún nínú ayé ṣe tèmi láti Ọlọ́run wa ní orúkọ Jésù Kristi ọbẹ̀rẹ̀ tí wá sí ìmúṣẹ a sì wọ inú ògo wa lọ pátápátá ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún ìfinọ́kànbalẹ̀ tó tún fi mí lọ́kàn balẹ̀ ní ọ̀tún láti yẹ kó yé mi wípé kiri gbogbo àsọtẹ́lẹ̀ rere fún ayé mi gbogbo rere fún ayé mi ìtí wọ́n ti sọ lọ́dọ̀ tó ti pẹ́ ni gbogbo ti bẹ̀rẹ̀ sí wá ṣùnṣe fún mi ayé mi bọ́ lọ́wọ́ ìdààmú àti ìfòró àti ogun àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ mo mọ̀ sọ wípé o ṣe Olúwa fún gbogbo tí ń ṣe àsọtẹ́lẹ̀ ire ayọ̀ fún gbogbo tí ń ṣe àwọn ire ayọ̀ èyí tí wọ́n ti sọ nípa tó ti fi nípa tèmi yẹn àyíláṣọ tó ti pẹ́ ní ìtòrò pé àyè ìwọ ti bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe báyìí pẹ̀lú ọwọ́ agbára ńlá rẹ pẹ̀lú tóbi rẹ mo dúpẹ́ o àní fún àní ìfinọ́kànbalẹ̀ tí mo fi ìfinọ́kànbalẹ̀ ayọ̀ mi kún lọ́pọ̀lọpọ̀ mo mọ̀ ìyàn ológun bàbá mo ṣe gba ọgbà tì mí bó yọ o àlọ́run ayé ra bàbá mi mọ́ àní fún ìbú ayọ̀ mi kún àní pa fífi mi lọ́kànbalẹ̀ mi pé kìnìyàn àní gbogbo àsọtẹ́lẹ̀ rere gbogbo rere ní pápátá àní ó bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe báyìí bẹ́ẹ̀ ni àní kò ṣí ẹni náà àní tó bẹ̀rẹ̀ sí dá àdúrà ṣe ìjùmọ̀ tẹ̀lé mọ́ Olúwa ògo ní forúkọ rẹ èṣe ní forúkọ rẹ àtúnṣe ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ èmi àní ẹ̀gbọ́n bẹ̀rẹ̀ àgbà gbogbo ògo Olúwa àgbà gbogbo yìí Olúwa àgbà gbogbo ògo Olúwa àgbà gbogbo ní gbogbo ẹ̀mọ́ sọ wípé o ṣe àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Èmi yìn ológo Ọlọ́run ìtorí wípé ìwọ sọ̀rọ̀ àkókò náà ní tó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ nínú ayé mi gẹ́gẹ́ bí ti ibi Jésù Kristi wá sí ìmúṣẹ. Èmi tó pẹ́ lọ́wọ́ rẹ ìtorí wípé kí ni àní ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wù kórí gbogbo tí ṣe àsọtẹ́lẹ̀ rere gbogbo tí ṣe àwọn nǹkan rere ayọ̀ ètí wọ́n ti sọ nípa bí ètò ti fi ọdún nípa bí ọbẹ̀ ti fìdí múlẹ̀ ó sì bẹ̀ tí wá sí mú ṣe ẹ̀rí ayọ̀ tó lògùn jùlọ ó sì bẹ̀ tí tẹ̀tẹ̀ mẹ́ bàbá gba ọgbà àti mi àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ògo àti ìyìn ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ gbogbo ìyìn àti ògo ọlá ni mo dá padà sọ́dọ̀ rẹ ayé rẹ bàbá gba ọgbà àti mi àtòbí ṣùgbọ́n gba ọgbà àti mi ìwọ alásọtẹ́lẹ̀ rere ayọ̀ ìwọ oníbàjẹ́ bàbá gba ọgbà àti mi Olúwa fún gbogbo rere ayọ̀ ọjọ́ pípẹ́ ayé mi rẹ àti fún gbogbo àsọtẹ́lẹ̀ rere ayọ̀ ọjọ́ pípẹ́ ayé mi rẹ ìjẹ́ pé ìwọ bẹ́ẹ̀ sì wá sí ìmúṣẹ tó wá bá tó fi ọ̀rọ̀ àní wọ́n fi di ẹ̀múlẹ̀ fún nípa àjẹkúrò àti olùkọ́ Jésù Kristi ètò pé gbogbo apáta àní ọ̀rẹ́ sì wá sí ìmúṣẹ fún nípa agbára àti àṣẹ rẹ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ àní ayé mi bọ́ ọlọ́gbọ́n tí ń ṣe ìdààmú ayé mi bọ́ ọlọ́gbọ́n tí ń ṣe ìfojúsọ́nà Olúwa ọmọ ṣe o ológojì ọmọ ṣe o olùrọ̀fẹ́ ọmọ ṣe o èbè àtòkè ọmọ ṣe o èbè ayé ìmọ̀bẹ̀ ní orúkọ Jésù gba ọpẹ́ àti ìyìn èbè ayé ìmọ̀fẹ́ àwọn ọmọ sọ́kù ṣe gba ọpẹ́ àti ìyìn èbè ayé ìbí nínú èmi ní ògo 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 ìyẹn láti pẹ́ ní forúkọ rẹ ẹrù ìṣèjọba gba ọpẹ́ Olúwa gba ìyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ìyìn nítorí àdúrà pọ̀ jọjọ lórí ayé nítorí ẹ̀pọ̀ ìjọba ọmọ ṣe o àní fún gbogbo àsọtẹ́lẹ̀ rere ayọ̀ ni àní fún gbogbo rere ayọ̀ ni ọjọ́ pẹ̀lú pátá tí wọ́n bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe mo tó mú àbẹ̀rẹ̀ sí wá sí mi ṣe fún mi àti wọ́n bẹ̀rẹ̀ sí wá sí mi ṣe fún mi ìjẹ́ pé ẹ̀rí ayọ̀ mi ẹ̀yà ọbẹ̀ sí pọ̀ ti gidi gan àní fún ògo fún láti wà ní àní ẹ̀yọ̀ bẹ̀rẹ̀ sí lóògùn tó ga tó tóbi jọ ọmọ ìṣẹ́ Ọlọ́run àti mẹ́ta fún àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run gbogbo ògo àti ìyìn ni mo dá padà sọ́dọ̀ rẹ fún àwọn rere àwọn àsọtẹ́lẹ̀ rere rẹ fa iṣẹ́ mi tó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ ìtọ́jẹ́ pé kí ni ayé mi bọ́ lọ́gbọ̀n tí ń jẹ́ ogun gbogbo tí ń ṣe tèmi ọ bọ́ lọ́gbọ̀n tí ń ṣe ogun ṣùgbọ́n ìṣerere tí ò lẹ́gbẹ́ tí ò lójú wọn àlùyọ tí ò lẹ́gbẹ́ tí ò lójú wọn ògo tí ò lẹ́gbẹ́ tí ò lójú wọn ọbẹ̀ sì ti tèmi báyìí ní gbogbo ọ̀nà lábẹ́ àkóso bó ti wù jútà tí wọ́n lọ gba ọgbà àti èmi àdúrà gbọ́dọ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo gbogbo yìí ni mo dá padà sọ́dọ̀ rẹ. Ayé rẹ bàbá gba ọpẹ́ àti ìyìn mi, àtòjọ gba ọpẹ́ àti ìyìn mi, olórí ọ̀fẹ́ gba ọpẹ́ àti ìyìn mi. Àyè fún gbogbo tí ń ṣe àyè ìlérí, àyè fún gbogbo tí ń ṣe àmàsùn tó lè rìn ayé mi, àyè tó pèsè fìdí múlẹ̀, àyè tó fẹ́rẹ̀ tó fara hàn, èyí tó tún mọ fìdí múlẹ̀, tó mọ fara nígbà gbogbo, èyí tó pé ayé mi àyè bẹ́ẹ̀ kò tún dààmú mọ́, ayé mi ò tún bẹ̀rẹ̀ kó àti òṣèlú, àyè bẹ́ẹ̀ ni orí ayè tó ga tó lógo jùlọ ni, àyè ọbẹ̀ sì ti ṣe fún mi ju àtiwá lọ, àyè èbẹ̀ sì gbilẹ̀ nínú ògo àtiwá lọ, èbẹ̀ sì dí aṣọ rẹ̀ tó lógo àtiwá lọ, bẹ́ẹ̀ ni àyè ní gbogbo ọ̀dọ̀ ní orúkọ Jésù Kristi. Ayé ọ̀gbàlà rẹ̀ ọbẹ̀ sì jẹ́ ti bí ju àtiwá lọ, àyè nínú wọlé jáde bẹ́ẹ̀ àyè ní orúkọ Jésù mo bẹ̀ jẹ́ lábùkù àtiwá lọ, ògo ní fún orúkọ rẹ̀ bàbá ọbẹ̀ mi mímọ́. Olúwa àyè fún àyè ògo tó ju gbogbo ògo lọ ni, ìjẹ́ pé ìbẹ̀rẹ̀ sí ní rírun nípa agbára àtàṣẹ rẹ̀, nítorí pé kí ni àyè gbogbo lérí àti májẹ̀mú àyàn rẹ̀ ni, àyè gbogbo àsọtẹ́lẹ̀ rẹ̀ ọjọ́ pé ni, àyè pápátá àyè wọ́n ti bẹ̀rẹ̀ sí wá sí ìṣòro ayé mi, àyè wọ́n ti bẹ̀rẹ̀ sí fìdí rẹ̀ múlẹ̀ ayé mi àgbogbo ayé mi. O ṣé bàbá, o ṣé ọmọ, o ṣé ẹ̀mí mímọ́, ògo ní fún orúkọ rẹ̀, èyí ní fún orúkọ rẹ̀, ògo ní fún orúkọ rẹ̀ bàbá gba ọpẹ́ àti ìyìn. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Àánú ni mo béèrè fún bàbá, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, àwáwí kí ni mo ní ṣe níwájú rẹ. Olúwa, èmi ò rí, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, sọ mí di mímọ́. Àdúrà dandan ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àánú, Ọlọ́run àánú, Ọlọ́run oore ọ̀fẹ́, àwáwí kí ni mo ní ṣe níwájú rẹ, èmi kò mọ̀ rí. Ètí mo ṣe ké bàbá ní orúkọ Jésù, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, láti orí tẹ̀lé bójú wẹ̀, láti òkè bàbá ṣàánú fún mi, dárí gbogbo orúkọ Jésù mi. Ìwọ Ọlọ́run àánú, ìwọ Ọlọ́run oore ọ̀fẹ́, láti òkè bàbá ní orúkọ Jésù Kristi, ẹ̀yà dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa ṣàánú fún mi, dárí gbogbo orúkọ Jésù mi jì mí, Olúwa ṣàánú fún mi. Nítorí ìṣèǹfẹ́ àtàlù rẹ̀ tó wà tó dúró títí lára ni, Ọlọ́run ní má jẹ́ mọ̀ bàbá bójú wẹ̀, láti orí tẹ̀mí mọ́ bàbá ṣàánú, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Tẹ̀bí ìwọ ni Ọlọ́run àní olótìtọ́ olódodo, ìwọ lẹ́yìn rẹ̀ rírẹ̀ àti olóòtú ọkọ̀ kò mọ̀ ṣe mọ́ bàbá ànátòrí tẹ̀lé bàbá bójú rẹ̀ lórúkọ Jésù Kristi. Ya ṣàánú fún mi, bá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ṣàánú fún mi ọmọ, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, ṣàánú fún mi ayé bàbá, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, dárí gbogbo orúkọ jẹ́ mi la sọ mi jì mí pátá nínú rẹ̀ bàbá, dárí jì mí, ya sọ gbogbo ẹ̀ṣẹ̀ mi sọ mi nínú rẹ̀. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ni mo béèrè fún bàbá. Nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ní ìtọ́sọ́ ní káfárì ní tí ṣe jẹ́ májẹ̀mú tuntun ní tọ́ba gbogbo májẹ̀mú nígbà níṣẹ́ ni ètí kò sí irúgbà tuntun mẹ́rin lẹ́yìn rẹ̀. Gbogbo tí sàwọn àkọsílẹ̀ ibi búburú àdára gbogbo èyí tí a ti kọ́ nípa mi gbogbo ẹ̀ kó di píparẹ́. Àti ibi tá a kọ́ sí, àti tá a kọ́, àtàwọn tí ń kọ́, àti ohun tá a lò tá a fi kọ́, àti ẹni tí ń bẹ lọ́wọ́, àti ẹni tí a bẹ lọ́wọ́, àtọwọ́ tí ń kọ́, gbogbo ẹ̀ kí wọ́n di píparẹ́. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Olúwa ṣe fún mi. Àdí gbogbo iṣẹ́ òkùnkùn ìṣàkàwé yẹn ègún èpè ti bàjẹ́ lórí ayé mi, Olúwa ọkọ̀ kan tó gbọ́dọ̀ ní pàtàkì lórí ayé bàbí lórúkọ òjúṣe tèmi mọ́. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun nínú ẹ̀jẹ̀ Jésù Olúwa ṣe fún mi. Gbogbo ohun tó wà nínú ayé mi tí ò fògbà ti fún ọ, gbogbo ohun tí yóò mú níwọ̀ lọ́run tí ìwọ Ọlọ́run kò lọ́wọ́ sí tó lòdì tí ìwọ Ọlọ́run lòdì sí, mo fẹ́ mọ́kàn tí pátíkùkù ọ̀yà padà mọ́ kò lọ ayé mi láì pẹ́ yọ kan. Fọ nínú wọn dànù kó lọ ayé mi láì pẹ́ eruku tó kéré jùlọ, ayé mi kò sì di mọ́ pátápátá fún ògbà tí lógo rẹ. Òbí náà tó dàbí rẹ ni wípé kí ni àní ní gbogbo ojú ayé mi kí mo jẹ́ ohun àmúyangàn, àwòkọ́ṣe rere, àpẹrẹrẹ, ẹni tí òun fọwọ́ mọ́tò mọ́ fọwọ́ rẹ̀ sọ nígbà gbogbo tó sì mọ láyọ̀ àti dúró rẹ̀ nígbà gbogbo. Òbí náà tó wá dàbí rẹ ni pé kí ni Olúwa àdúrà tó ṣe mí ní iyọ̀ àti ìmọ́lẹ̀ rere nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní gbogbo ojú ayé mi fún ògbà tí lógo rẹ fún gbogbo ènìyàn níbikíbi yóò kó òwú kí n lè dé láyé àti níbikíbi yóò kó òwú kí n lè wà bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ìjọba ọ̀run kọ́mọ̀ sí bọ́ sọ̀rọ̀ mọ́ mi lọ́wọ́. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ní ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi, túbọ̀ dá mi láre ju bó ṣe dá mi láre láti lè wá lọ, jẹ́ kí tó mọ́ ìdálá ìgbà ju bó ṣe gbà lọ, kí tó mọ́ ìdá láre ju bó ṣe dá láre lọ. Ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tun ní ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi, oore ọ̀fẹ́, àánú, ojú rere, ìrànlọ́wọ́, àtìlẹ́yìn àti ìgbéga àti ṣílógo rẹ láti òkè wá àti ti ènìyàn gbogbo, jẹ́ kí tó mọ́ ìgbà ju bó ṣe rí gbà lọ, kó gbọ́ yóò tó lè mọ́ jẹ́ bó ṣe tirẹ̀, àwọn ògo mi wá kó tó mọ̀ bí bó ṣe gbé eré ayé mi kó tó mọ̀ lógo ju bó ṣe lógo lọ. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta, àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi, ẹ̀jẹ̀ Jésù Kristi.
ayérayé bàbá àní ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún bàbá ó yá ṣe fún mi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún Olúwa ṣe fún mi ó yá kéde gbogbo tí sàwọn àkọsílẹ̀ ibi gbogbo àdára gbogbo ni èyí tí a ti kọ́ nípa mi ni àbí tí a ń kọ́ ni àbí tí a tún lè bọ́ kọ́ ni ó yá gbogbo pátá kí orúkọ Jésù àkùnrin òdì pípa rẹ àti ohun tí a kọ́ àti ibi tí a kọ́ ṣe àtọwọ́ tí ń kọ́ àti ohun tí wọ́n fi ń kọ́ àti tí ń bẹ̀rẹ̀ àti àwọn tí wọ́n ń bẹ̀rẹ̀ lọ́wọ́ Olúwa gbogbo ẹni orúkọ Jésù àkùnrin òdì pípa rẹ ayé gbogbo ẹni orúkọ Jésù àkùnrin òdì pípa rẹ àti gbogbo ẹkùnrin òdì pípa ní orúkọ Jésù Kristi ó yá ayérayé ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi ìtọ́sẹ̀ ní káfà àti ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun tí ò sí ìrùbọ̀mí àti tùmẹ́lẹ̀ rẹ̀ ni ìtọ́ba gbogbo májẹ̀mú àjọ ya ṣe fún mi ní orúkọ ti Jésù Kristi ní ọ̀tún bàbá àti bẹ ní ọ̀run àyíwọ́ ti gbogbo ṣíṣe Sátánì àti ègún àti gbogbo wáta àyè ó ti bàjẹ́ lórí ayé àti gbogbo ṣíṣe tèmi ọ̀yá àìní ọ̀kọ̀ọ̀kan nínú wọn tó gbọ́dọ̀ ní pátágbá kankan lórí ayé mi láyé àti lálẹ́ ọ̀kọ̀ọ̀kan gbọ́dọ̀ ní pátágbá kankan lórí ayé mi láyé àti lálẹ́ àìní ọ̀kọ̀ọ̀kan tó gbọ́dọ̀ ní pátákan lórí ayé mi àti gbogbo ṣíṣe wáta láyé àti lálẹ́ ní orúkọ ti Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni Olúwa àríwá ṣe fún mi ètí ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun tó bá gbogbo májẹ̀mú bàrẹ̀ ni ètí kò sí olùbà tuntun mẹ́lẹ̀ rẹ̀ ni lórúkọ yóò ṣe ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ tuntun fún mi nínú rẹ̀ lórúkọ Jésù Kristi ọ̀yá àríjútà àti ìwà lọ Olúwa àríbí ayé mi wádìí ayé mi nídìí ayé mi ṣe gbogbo tó wà ní ayé mi tí ó fògbà ti fún Ọlọ́run aláyé àní gbogbo tó wà ayé mi tí ó wà ní ayé tí ó fi inú tí ó mú inú wọn láyé sọ àní gbogbo tí wọ́n lọ lórí tó wà ní ayé mi tí gbogbo láì kó ẹyọ kan Olúwa fàtó kó dá ibi dáná sun wọn àní tí gbogbo ẹni kó yá kúrò fọ̀ dá mi kó dá ibi láì kó olùkó tó kéré jọ kó dá ayé mi ọ̀yá kó olú wọn pátá kó gbogbo láì gba ayé mi mọ́sẹ̀ ọkọ̀ kò túbọ̀ láì gba ayé mi mọ́sẹ̀ ọkọ̀ kò túbọ̀ láì gba ayé mi mọ́sẹ̀ àyà ayé mi yà kó akún fún ìmọ́lẹ̀ rẹ àyà ìdùnnú rẹ àyà ìmú kó akún fún ọ láti wà tóbi kó ajé mi pátá fún àti lógo rẹ àyíká ìmú kó jo tú ọlọ́run yóò mọ̀ fi yàn kàn nígbà gbogbo ìjọba bá ìrọ̀kọ́ nígbà gbogbo àyíjọba jẹ́ òun nígbà gbogbo àyíká wá jẹ tí ọlọ́run fọ́ sọ ẹ̀ nípa nígbà gbogbo fún rere ìjọba jẹ́ àyọ̀ fún nígbà gbogbo nígbà rere òun yóò tún dàbí àlùbápọ̀ ṣe rere àní ìmọ́lẹ̀ iyọ̀ rere àìfún ògùn àti lógo rẹ nígbà gbogbo àìfún ènìyàn gbogbo fún àjọ gbogbo fún gbogbo àgbègbè pátá tí gbogbo agbára tó fi ọdún orúkọ ti Jésù Kristi àyẹ̀kọ́ àti wàhálà ní orúkọ Jésù Kristi àìmọ́pọ̀ sọ́bí tí ìmọ́lẹ̀ àti iyọ̀ rere nígbà gbogbo lọ́jọ́ gbogbo àìtútù àti wàhálà fún ògùn àti lógo rẹ níbi gbogbo nígbà gbogbo lọ́jọ́ gbogbo fún ènìyàn gbogbo ní àgbègbè yóò kó òkè wa Ọlọ́run ìjọba pẹ̀lú akọ́mọ̀sí bọ́sọ̀ lọ́mi lọ́wọ́ ní orúkọ ti Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ni àìnílò ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ni àìnílò ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa ṣe fún mi sẹ́ ọ̀yá àìríjútà àtẹ̀wá lórúkọ Jésù Kristi láti mọ̀ dàmí láàrin àìníjọ́ àtẹ̀wá lọ àìdí tó mọ̀ dà láàrin gbà jútà àtẹ̀wá lọ àìdí tó mọ̀ dà láàrin sẹ́ àìnígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo àìníbi yóò kó òkèlè dé lágbàáyé lórúkọ Jésù Kristi àyẹ̀wò tó mọ̀ dàmí láàrin jútà àtẹ̀wá lọ àìdí tó mọ̀ dà láàrin gbà àtẹ̀wá lọ àìdí tó mọ̀ dà láàrin gbà àtẹ̀wá lọ lórúkọ Jésù Kristi ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún ni àìní mo bèrè fún ẹ̀jẹ̀ Jésù Kristi ọ̀sẹ̀ ní káfáàdé ni àìtí ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun ìrọ́bọ̀ tí o sì rọ̀ ọ̀gbọ́n àti tùmẹ́lẹ̀ yẹn rẹ ni àìtí ó gba gbogbo májẹ̀mú gbanijẹ́ ni Olúwa ọ̀yá ṣe fún mi nínú rẹ̀ oore ọ̀fẹ́ àánú ojú rere ìrànlọ́wọ́ àtìlẹ́yìn àti ìgbéga àti ìṣòro rẹ̀ àti tóbi láti wá àti tí ènìyàn gbogbo pátá àìní orúkọ Jésù Kristi láti wá láti gbá yàtí bọ̀ rí wọn gbàṣẹ àìtí òtẹ́wà kébẹ̀ sí ní wọn gbàṣẹ àìtí àpájọ nínú àjọ oṣù kẹyà kí tó wọn rí wọn gbàṣẹ ìgbà tí wọn lọ àìtí tó wọn rí wọn gbàṣẹ tí wọn lọ àìtí wọn àtúbí àjọ tó wọn rí wọn gbàṣẹ tí wọn lọ àìtí tó wọn rí wọn gbàṣẹ tí wọn lọ tí wọn bá tó jẹ́ kí wọn rí wọn gbàṣẹ tí wọn lọ àìtí wọn tó jẹ́ kí wọn rí wọn gbàṣẹ tí wọn lọ ní orúkọ Jésù Kristi òkú ayé rẹ ẹ̀yà kó abúlé ọdún gbogbo àwọn oṣù tó kọjá lọ àìlówó ayé mi wá púpọ̀ búlé ọdún gbogbo àtúnkọ àìlówó ẹ̀kọ́ tó àmọ́ búlé ní ọ̀tún lójoojúmọ́ àìtí àwọn oṣù tó kọjá lọ àìní èrè ayé mi kọ́ tó àmọ́ lógo ní ọ̀tún lójoojúmọ́ tí gbogbo àwọn oṣù tó kọjá lọ bẹ́ẹ̀ ni àìní ayé mi kọ́ tó àmọ́ fọ togotogo àti gbogbo oṣù tó kọjá lọ bàbá àìní ìrìnbọmi àti wẹ̀nùmọ́ ọ̀tún ni àìní ẹ̀jẹ̀ Jésù tó sẹ́yìn àti ìṣẹ̀jẹ̀ májẹ̀mú tuntun rẹ̀ ìjíṣẹ́ olúgbà àti tuntun tí ò sí ìgbà tuntun mẹ́lẹ̀ yẹn rẹ̀ ìtọ́ba bó ti ṣe májẹ̀mú gbanijẹ́ rẹ̀ ìtọ́ba bó ṣe ṣe gbogbo ọmọdé àrùn rẹ̀ Olúwa àyà ṣe fún mi rẹ̀ bàbá dáná orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ àánú àti ojú àti ìrànlọ́wọ́ àti àrùn rẹ̀ àti gbígbà ṣírò dáná àdàlẹ́ rẹ̀ àti tèmi àkító orí bàtà tó wà lọ ayé mi akọ́ tó máa fọ togotogo ti fọ gbọdọ̀ àti gbogbo àwọn oṣù tó ti kọjá lọ sẹ àìlú àdúṣe ayé gbọ́ tó máa fọ togotogo ti fọ ní ògbó lọ bẹ́ẹ̀ ni àìlú bó ṣe máa kọ́ tó máa fọ togotogo ti fọ togotogo lọ bẹ́ẹ̀ ni ayé mi kó tó kún fún ògbó láti ọjọ́ ti kọ́ lọ àìlú èrè àìlú kó tó kún fún ògbó ti kọ́ lọ àìlú ewúro kojú àìlú kóńgó ṣe ti bẹ́ẹ̀ àkótó máa bẹ̀rẹ̀ ní ògbó tàtọ́ lọ àti máa gbójú owó máa káàkiri bẹ̀rẹ̀ ní ògbó tàtọ́ lọ kóńgó ti máa jẹ́ ìbò agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi gbọ́ mi mo mọ́ sọ kíníkan nígbà gbogbo èmi ò sí nínú wípé yóò dára fún yín yóò dára fún wa ó di pé mi sábà fẹ́ sọ mi tó pé wọ́n pé ìyìn lọ sùkú ìyìn sì gbébò so àwọn ìwọ̀n sọ pé God bless you èyí mọ God bless you pé yóò dára fún àbí yóò dára fún yín o èyí mọ èdè Yorùbá rẹ wípé èdè èbó rẹ wípé kí ni yóò dára fún wa ni àwọn tí wọ́n ti yóò yẹn àwọn sọ pé yóò dára fún yín èmi ò tí yóò dára fún wa ni
so ètò mo fẹ́ fàyọ ni wípé kí ni a ti wà ní oṣù kejìlá gbọ́ mi bó ṣe borí oṣù kọkànlá yẹn mọ̀ wípé kí ni ìkanra Sátánì tó ṣe kí ni ó tún pọ̀ sí ju tàtẹ̀wá lọ jẹ́ kí òye eléyìí kó yọ dáadáa ìkanra àwọn ẹni bí ẹni búburú ni ó tún pọ̀ sí ju tàtẹ̀wá lọ ìkanra gbogbo tí ń jẹ́ ègún èpè àti májẹ̀mú bí gbogbo ni ogun ẹ̀jẹ̀ lọ́jọ́ pípẹ́ ni ó tún pọ̀ ju tàtẹ̀wá lọ nítorí tí wọ́n dúró lórí wípé kí ni báwọn ṣe já àwọn ìran ìṣáájú ni àwọn bàbá àwọn mọ̀mọ́ àwọn ọ̀ràn ìṣáájú ni lógun ni àgbọ́dọ̀ jọ lógun tí wọ́n bá wá ní wọ̀jà lógun tí wọ́n bọ́ lọ́wọ́ wọn inú wọn ò lè dùn láíláí inú wọn ò dùn kò sì lè dùn láíláí so èyí tó jẹ́ pé kí ni ọgbọ́dọ̀ kò fún àdúrà gidi gan láti mẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù Kristi ọgbọ́dọ̀ mọ pèrè fàkọ̀tọ̀ agbára ní ojoojúmọ́ ṣùgbọ́n tó bá rí pé náà ó ti tán ìwọ ti tó tán kò sí kankan èmi ọ̀bọ̀jà pátá ẹ̀bẹ̀ kan tí mo kàn fẹ́ bẹ̀rẹ̀ ni wípé àdúrà yẹn lè mọ́ wúlò fún ọ lóòótọ́ ṣùgbọ́n ó wúlò fún mi so fún yìí mo gbà fún mi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ̀ta akọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ dà bàbá gbé wọ̀ mí lódìdí Ọlọ́run akọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àní wípé gbogbo èsì wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ìyẹn gbogbo ìlérí ọjọ́ pípẹ́ gbogbo ọ̀rọ̀ ọjọ́ pípẹ́ tí wọ́n ti sọ ni látẹnu ènìyàn wa látẹnu wòlíì wa àní tèmi gẹ́gẹ́ fi jàrà mi gbàbí tí mo rí fún ara mi ni ọ̀la bó ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé tí wàá sí mi yá kí n bẹ̀rẹ̀ sí jàǹfààní rẹ̀ kó mi fa agbára àti lẹ́ẹ̀mí mọ́ rẹ̀ ẹ̀yà àní kí n bẹ̀rẹ̀ sí jàǹfààní rẹ̀ bó ṣe fìdí rẹ̀ múlẹ̀ pé ó ti bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ ni orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí wọ́n fẹ́ agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ní ọ̀tún Olúwa gbé wọ̀ mí lódìdí nítorí wípé kí ni àní ní oṣù kejìlá yẹn ayé mi gbọ́dọ̀ fọ́ nínú ògbó kọjá táwọn oṣù tó ti kọjá lọ ètùrí ni wípé kí ni àní gbogbo ọ̀rọ̀ àti gbogbo ọ̀rọ̀ àti gbogbo àsọtẹ́lẹ̀ rẹ̀ ètò ọ̀ṣọ́ nípa tèmi rẹ̀ ó ti fi jẹ́ rẹ̀ múlẹ̀ àní ó ti fi mí lọ́kàn balẹ̀ pé kí ni àní ó ti bẹ̀rẹ̀ sí máa ṣe mú iṣẹ́ èyí tí mo sọ pé kí ni agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ láti gbé wọ̀ lódìdí àní láti mọ jàǹfààní rẹ̀ àní láti mọ wí ìdìbò láti mọ onífìdí mọ́ lóòótọ́ àti lódodo Olúwa kún fún agbára Olúwa kún fún ìmọ̀ rẹ̀ Olúwa kún fún agbára Olúwa kún fún ìmọ̀ rẹ̀ yóò orúkọ Jésù Kristi àní yóò tó àti àìkébẹ̀ sí jàǹfààní gbogbo tí ń ṣe àní lè rí àti má jẹ́ mọ́ ọ̀rọ̀ rẹ̀ ètò àti fẹ̀sí tirẹ̀ múlẹ̀ ni ètò àti fẹ̀sí bá ṣe àní orúkọ Jésù Olúwa kún fún agbára Olúwa kún fún ìmọ̀ ilé mi bàtà agbára mo bẹ̀ bá gbó òdòdó ilé mi bàtà agbára mo bẹ̀ bá gbó òdòdó ilé mi bàtà agbára mo bẹ̀ bá gbó òdòdó agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín àní orúkọ Jésù kò yọ ó ní gbogbo èyí sì ṣẹ kí èyí tí a ti sọ láti ọ̀dọ̀ Olúwa wá ní ẹnu wòlíì kí o lè ṣẹ pé kíyèsí wúńdíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan gbogbo èyí sì ṣẹ ká lè sọ wípé gbogbo èyí tí a ti sọ láti ọ̀dọ̀ Olúwa wá láti ẹnu wòlíì títí ẹni tá ló ti gbọ́ títí ẹ ọlọ́sùn pé gbogbo ẹ̀ ti ṣe kí ni ó ti wá sí ìmúṣẹ ọwọ́ wá sí ìmúṣẹ tọ́ba kún fún agbára mo fi yí ọ dájúdájú wípé kí ni ó lè mọ̀ pé ó ti wá sí ìmúṣẹ ọ̀rọ̀ kan dàbí Abrahamu tó wà lórí ilẹ̀ lérí tó sì tún yí lójú kan náà nítorí pé kí ni nǹkan kan wà tí ó dì mẹ́rù tí ó yẹ kó dì mẹ́rù kọjá kó mọ̀ pé òun ti wà lórí ilẹ̀ lérí tọ́bi tọ́lọ́ mú lọ títí ẹ ohun tí wọ́n nídìí ní agbára àti nẹ́ẹ̀mí mímọ́ gbogbo ohun tó lè mú kí ọ̀rọ̀ ìkọ́mọ̀ sẹ̀mọ́ lára ni kó lè di wíwó kó lè di gbígbiná dànù kó nínú ayé rẹ àbí kó lọ́nà rẹ tí ọkọ̀ bá wúlò fún ọ wọ́n sá ti mọ gbà fẹ́mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ dà Olúwa gbé wọ̀ mí lójijì àní àtàtì fìdí rẹ̀ múlẹ̀ níwọ̀ náà wà lẹ́nu wípé gbogbo ìlérí ni gbogbo àsọtẹ́lẹ̀ ni àní ọwá sì múṣẹ nítorí ògùn àti ìlógo rẹ ọyà agbára àti mọ̀ níjà fàjẹ́ rẹ agbára àti mọ̀ rí gbogbo ìran ni àti àsọtẹ́lẹ̀ ni àti mọ̀ rí lónìí Olúwa gbé wọ̀ mí lójijì àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi bàbá agbára àti lẹ́mìí mọ̀ ni mo bẹ̀rẹ̀ lákòótó agbóhùn lódìdí agbára àti lẹ́mìí mọ̀ ni mo bẹ̀rẹ̀ agbóhùn lódìdí ètò ọ̀gá láti fi lẹ́ pé àní gbogbo èyí wá sí ìmúṣẹ àní kí àní bá fi jìnnà múlẹ̀ yìí pé àní gbogbo ọ̀nà tó tẹ̀lé wọ́n lọ́rọ̀ jáde gbogbo ọ̀nà tí wọ́n tẹ̀lé jáde àní láti lè wá àní olè ṣiṣẹ́ ṣe Olúwa àní wọ́n á bèrè fún àkótó agbára láti lè mọ jàǹfààní gbogbo ọ̀rọ̀ yẹn àní láti lè pé ọ̀rọ̀ àní kó lè fi jìnnà lórí àtúndò láti gbogbo etí àní gbogbo ojú àní kó lè wẹ̀ pé lóòótọ́ àtúndò àní olóòótọ́ àtúndò ìwọ náà wà láàyè bàbá kọ́mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́mi fún agbára rẹ̀ Olúwa kọ́mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́mi fún agbára rẹ̀ èyí dẹ́mi mímọ́ àti agbára mọ́bìnrin fún agbó wọn lódìdí èyí dẹ́mi mímọ́ àti agbára mọ́bìnrin fún agbó wọn lódìdí èyí dẹ́mi mímọ́ àti agbára rẹ̀ mọ́bìnrin fún agbó wọn lódìdí Olúwa àní gbogbo tí ṣe lè rí àti bàjẹ́ múlẹ̀ ni àyè ọjọ́ pípẹ́ ni àyè tí wọ́n ti fi tirẹ̀ múlẹ̀ ni àyè tó ti wá sí ìmúṣẹ tó wáyé orúkọ tó yà kébèkébè ní àǹfààní rẹ̀ àyè sí kóòrè rẹ̀ àyè sí àǹfààní rẹ̀ àyè sí kóòrè rẹ̀ àyè sí àǹfààní rẹ̀ àyè gbogbo àyè ó bẹ̀rẹ̀ sí ìpínlẹ̀ òtún àti lòdòdó àyè fẹ́ ìwọ nìkan àyè ọlọ́run àyè tó sọ̀rọ̀ sí ìwọ rẹ̀ wá sí ìmúṣẹ Olúwa kún fagbá àti lẹ́mìí mọ̀ rẹ̀ ṣe Olúwa kún fagbá àti lẹ́mìí mọ̀ rẹ̀ agbá àti lẹ́mìí rẹ̀ agbóhùn mi ló ti ní orúkọ tó ṣe akún fagbá àti lẹ́mìí mọ̀ rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta agbára àti lẹ́mìí mímọ́ rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí gbogbo ohun tó ti sọ nípa Jésù Kristi ọwọ́ sì mú ṣe ẹnikẹ́ni ò lè yẹ gbogbo ohun tó ti sọ nípa tèmi náà àní ọbẹ̀ sì wá sí mú ṣe ẹnikẹ́ni ò gbọ́dọ̀ yẹ ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ bàjẹ́ mọ́ mi lọ́wọ́ èyí tí mo sì kí Olúwa kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀yá kébẹ̀ sí jàǹfààní gbogbo ìlérí ọjọ́ pẹ́ ni èyí tí wọ́n ti wá sí mo ṣe ẹnu ayé mi ni èyí tó ti bẹ̀rẹ̀ sí fa ọ̀nà ayé mi ni ju bí mo ṣe fojú sọ́nà lọ àti bí mo ṣe lérò lọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àkọ́tún agbára àti lẹ́mìí mímọ́ mo béèrè fún agbó ọ̀run dídí àkọ́tún agbára àti lẹ́mìí mímọ́ mo béèrè fún agbó ọ̀run dídí mo béèrè fún lẹ́mìí mímọ́ àti agbára ìtútù àti àtúbọ̀ gbó ọ̀run dídí orúkọ Jésù Kristi àní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ti fi jílẹ̀ múlẹ̀ àní pé ìlérí rẹ̀ àti ìrọ́jọ́ púpọ̀ ni gbogbo ti wá sí mu ṣẹ́ ni àgẹ́bí tí Jésù Kristi wá sí mu ṣẹ́ ni àní ó ti fi jìbẹ́ oṣù bẹ̀rẹ̀ sí fara orúkọ Jésù Kristi ẹ̀yà kún fagbára rẹ̀ o ẹ̀yà àní kí bẹ̀rẹ̀ sí jàǹfààní rẹ̀ àní òkọ́ àní gbogbo àti ẹ̀mí àtàgbà àní òwò nípa àti bàjẹ́ àti àti gbẹdọ̀ kúrò ọ̀gbìn Olúwa àìní orúkọ tó kọ́ ọgbọ̀n ti lọ́wọ́ sẹ̀ àìní láti mọ jàǹfààní rẹ̀ sẹ̀ àìní láti mọ kọ́ọ̀rẹ́ rẹ̀ bàbá àyàkùn fagbá àtẹ̀lẹ̀ mọ́ rẹ̀ àìní láti mọ fìdí ọ̀rẹ́ gbọ́dọ̀ ní ọ̀tún àìní láti mọ gbogbo ọ̀rọ̀ ìlérí àti mọ̀jọ̀ kótó mọ wá sí mi sọ ní ọ̀tún fún mi fún mi gbà gbogbo lọ́jọ́ gbogbo bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí lẹ́mí mímọ́ àtàgbára rẹ̀ orúkọ yóò ṣàgbọ́ ọ̀dún dídì èyí lẹ́mí mímọ́ àtàgbára rẹ̀ àgbọ̀ ọ̀dún dídì èyí lẹ́mí mímọ́ àtàgbára mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ orúkọ ṣàgbọ̀ ọ̀dún dídì Olúwa àìní túṣà àti orúkọ tó ṣàkébẹ̀ sí jàǹfààní aṣọ àìní gbogbo tí ń ṣe lérí àti májẹ̀mú rẹ̀ ètò tí wá sí mi sọ ní ayé mi àìní gbàgbọ́ lọ́jọ́ gbogbo àìní ti ṣe retí àti májẹ̀mú ọ̀run àìní ti ṣe rẹ́rẹ́rẹ́ ní ọjọ́ pẹ̀lú àìkótó mọ̀ fà á ọdún bó ṣe wà lọ àìní àtàkùn àìkótó mọ̀ pọ̀ sí ju ọ̀sìn lọ àìkótó mọ̀ wá sí mi sọ́jú àti wá lọ àìkótó mọ̀ wá sí mi sọ́jú ọ̀tún agbègbè àìkótó mọ̀ sí wá sí mi sọ́jú bó ṣe wá sí mi sọ́jú agbára àti lẹ́mìí mímọ́ rẹ̀ àìní àti mọ̀ jọ àǹfààní rẹ̀ àìní àti mọ̀ gbà mú ọmọ àti mọ̀ wọ́n mi lérí àti májẹ̀mú ọdún ọ̀tún lójúmọ́ rẹ̀ àìní orúkọ yà gbé wọn lójúdé olùwàkùnfà agbára rẹ̀ àyàkùn fún ìmọ̀ rẹ̀ nígbà gbogbo rẹ̀ àìkéwìké mọ̀ pọ̀ àìní àyọ̀ àti nígbòkó rẹ̀ àìní lójú mú àìnípa nínú àwọn ìlérí àti májẹ̀mú ìtú ọ̀gbẹ̀ sí wá sí mi sọ́jú àìkébò tí mo rí wọn nípa àgbà àti àìkébò tí mo jà fún nípa àgbà àti àṣẹ rẹ̀ àìláì múlẹ̀ ẹ̀fọ́ lẹ́nu akún fagbára akún fún ẹ̀mí mọ̀ ẹ̀sẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìrìn àjò yìí ò ṣe dárìn ní èmi nìkan mo fẹ́ agbára rẹ̀ ọgbọ́n tí ó wí ni ó ní a sì bí àbí ọmọkùnrin kan wọn ó sì mọ pé orúkọ rẹ̀ ní Emmanuel ìtumọ̀ èyí tí ń ṣe Olúwa wà pẹ̀lú wa Olúwa wà pẹ̀lú mi Olúwa ìrìn àjò yóò ṣe dárìn láì ṣí rẹ̀ ọ̀yá àkọ́tún agbára àti lẹ́mìí mímọ́ rẹ̀ dà ọ̀yá gbówó mi má túbọ̀ sọ bí jà pàtàkì gbòòrò iná àti rajo nìro nígbà gbogbo nínú rẹ̀ láti mọ kọlù láti mọ lòlù láti mọ tíru èké tó bá kọlù kó mọ fọ́ tútú láì dá ṣùgbọ́n gbogbo ṣíṣe sátánà tàbí kẹ̀kẹ́ ègún ègbà tí má jẹ́ mọ́ra àtògùn ẹ̀jẹ̀ gbọ́ pápátá àti àwọn ènìyàn pátá gbogbo ìfarahàn ìwà láì rẹ̀ Olúwa àjẹkí mọ́ rí nígbà gbogbo wá túbọ̀ sọ bí jà pàtàkì gbòòrò iná àtàjù nínú rẹ̀ orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù
ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti ní ẹ̀mí mímọ́ ní obìnrin bàbá yá gbé wọn lódìdí ìtọ́jú pé ìrìn àjò yìí kò ṣe dáàrin fún mi bàbá mi mímọ́ àìrìn àjò kò ṣe dáà fún mi Ọlọ́run ayérayé láti òkè wá ní orúkọ Jésù àkúnfàgbà àti ẹ̀mí mímọ́ rẹ ìtọ́jú pé àní èyí sáti wá sí ìmúṣẹ àníkáyè bá fi tirẹ̀ múlẹ̀ wípé kí ni àní pé ìwọ sọ̀rọ̀ pé èmi ò fọ̀ ní ògbè mọ́sí mọ́gbẹ̀rẹ̀ ògbè mọ́sí mọ́sí rẹ ẹnikẹ́ni oṣù iṣẹ́ àṣeyọrí lọ́nà Olúwa àríkọ́mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ sẹ́ ọ̀yà sọ́bíjà pàtàkì gbòòrò yìí ní àtàràjò nínú rẹ àtúntò wà pẹ̀lú bó ṣe wà pẹ̀lú mi lọ ọ̀yà sọ́bíjà pàtàkì gbòòrò yìí ní àtàràjò nínú rẹ Olúwa túbọ̀ gbé mi wọ́n sórí ẹ̀dúnjú àti wá lọ ọ̀yà sọ́bíjà pàtàkì gbòòrò àtàràjò nínú rẹ àti wá lọ àìgbó láti mọ kọlù àìláti mọ lòlòlò àìláti mọ jòrò èké ìtọ́ba kọ̀ọ̀bẹ àkọ́bọ̀ fún tuntun àìgbó ti sẹ́tẹ́nà tàrí kéré mo ti ṣe ìjọba òkùnkùn àní ègó èpè àti bàjẹ́ gbogbo pátá àní ogun ẹ̀jẹ̀ gbogbo pátá àní ti ilé ọjọ́ pípẹ́ ní àní ti àwùjọ ta gbègbè tó orílẹ̀-èdè àní ti ìlú àní ti ìjọ ọ̀rọ̀ àní ti àgbègbè àti àwọn alábàárẹ̀ tàwọn alájọ gbogbo orúkọ Jésù Kristi ọ̀yà àní kọ́mi fagbá àti ẹ̀mí mọ̀ rẹ̀ ọ̀yà kún fagbá àti ẹ̀mọ̀ rẹ̀ ọ̀yà sọ́bẹ̀dẹ̀ àní àpáta ti gbòòrò ní àtàjọ olóyè pátá ti máa lọ àìjọ pé ìrìnàjò kò ṣe dáàrí ní àìṣe rẹsẹ̀ àìrìnàjò kò ṣe dáàrí ní èmi nìkan bàbá àní lọ́tọ̀ mọ̀ ní àpọ̀ olóògbé ṣàpọ̀ mi láti mọ̀ pẹ̀lú bó ṣe pẹ̀lú mi láti mọ̀ kún fagbá àti ẹ̀mọ̀ rẹ̀ jù àti máa lọ sẹ́ ọ̀yà tó sọ mi dápá ti wúlò àti ojú lọ́kọ̀tà àìláti mọ̀ kọlù àìláti mọ̀ láti mọ̀ jòrò àìgbó ti sẹ́tẹ̀dà kékeré gbogbo ti ṣe ègún ègbà àti májèlé ìmúra pátá gbogbo bó ti so wọ ẹ̀jẹ̀ àdúgbò pátá gbogbo àyíntí àdúgbò tàgbègbè tó orílẹ̀-èdè tì lọ́ba bá ti ilé ìyá tí ilé ìbí tààrà tàdúgbò tàwọn àjọ rẹ̀ àbí tààrà tó lóru kó yà sọ ní dápá àdúgbò yà sọ ní sílẹ̀ àti agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ẹ̀rù nítorí òtítọ́ àti òdodo ọ̀rọ̀ rẹ̀ èyí tí ó fìdí múlẹ̀ gbogbo ìran rere àsọtẹ́lẹ̀ rere fún ayé mi ni pátápátá ló ti bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ fún mi Olúwa túbọ̀ sọ mi di ẹ̀rù ńlá nínú rẹ̀ jù àti wá lọ kọ́ mi fún agbára tí máa túbọ̀ sọ mi di ẹ̀rù ńlá nínú rẹ̀ jù àti wá lọ ìjẹ́ pé ẹni tí ó sọ pé òun ó tún yí dànù gbogbo tí ń ṣe àwọn ìlérí ayọ̀ àti àwọn ilẹ̀ májẹ̀mú rẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ ayé mi ni kọ́bẹ̀rẹ̀ sí gbiná dànù ẹni yòówù kó wù kó jẹ kọ́bẹ̀rẹ̀ sí gbiná dànù kọ́bẹ̀rẹ̀ sí ṣubú dànù ìbínú gbóná rẹ tó rún sóbà tó máa rọ ya kọ́bẹ̀rẹ̀ sí ṣubú rẹ níbẹ̀ bàbá kún fún ẹ̀mí àtàgbà sóbi di ẹ̀rù àti jìnnà lọ padà tó wà lọ àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àṣìlẹ̀ mímọ́ ní obìnrin fún ọba gbé wọn lódìdí agbára àṣìlẹ̀ mímọ́ ní ọkùnrin obìnrin fún ọba gbé wọn lódìdí àti ti fi tirẹ̀ múlẹ̀ wípé kí ni gbogbo ìwá sì múṣẹ àríkàlẹ̀ bá fi ìjọ tó àdúrà rẹ múlẹ̀ ní gbogbo rere tí wọ́n ti sọ nípa tèmi àní gbogbo àsọtẹ́lẹ̀ tí wọ́n ti sọ nípa tèmi náà àní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun àní orúkọ Jésù tí mo ṣe ké olùkọ́ni fagbá àṣìlẹ̀ mímọ́ rẹ látọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnà ní ọ̀pátá tẹ̀dùn nínú rẹ látọ̀ sọ mi di ẹ̀rù ńlá àti jìnnà ọ̀pátá nínú rẹ pátá yóò orúkọ Jésù rẹ sí ẹnikẹ́ni tó gbọdọ̀ sí láti mọ̀ jọ bí ọdún mọ́ àbí ohunkóhun tó ṣe tẹ̀lé ọdún mọ́ àìtó pé àṣà ti fi jẹ́ múlẹ̀ gbèsè àìnítorí pé àìkáyè bá fi jẹ́ ọ̀gá àdébá káyè tó pé gbogbo èyí tí wá sí mi ṣe káyè bá fi jẹ́ múlẹ̀ pé òun tí wọ́n ti sọ àyè tí wọ́n sọ ní orúkọ tí ó sọ̀rọ̀ ṣe ẹni yòókù tó àti wá pẹ̀lú ní ayé olóńgbò náà àbẹ́kẹ́ tó àti pọ̀ tó àti pẹ̀lú ní àpòmùjà ayé ṣe àyè bá fún owó ṣe tèmi ní orúkọ tí ó sọ̀rọ̀ ṣe ìbínú tó kọ sórí àti wíwá ẹ̀kọ́ bọ́ọ̀lù rẹ̀ níbẹ̀ àìbínú tó kọ sórí àti wíwá ẹ̀kọ́ kọlu rẹ̀ níbẹ̀ ní orúkọ tí ó sọ̀rọ̀ ṣe àdéhùn kọ́ bẹ̀rẹ̀ sí bá mi pàdé Olúwa àdéhùn àti ìfìdí rẹ̀ múlẹ̀ yìí pé sọ àìkí gbogbo ìkọlù wá sí ìmúṣẹ wípé àìsí aláàtú sọ wípé àìpé owó ọrọ̀ àbí ọmọ kan fún wa àti ògbà rẹ àti kọ́ nípa ti bí àti fìdí ẹ̀mọ́lẹ́ wá sí ìmúṣẹ tó pé kí ni àìká nípa fìdí rẹ̀ wípé àti kọ́ nípa ti wípé èmi ọmọ fọdún kẹrin náà gbilẹ̀ lóògùn bẹ́ẹ̀ ni ìdààmú fọwọ́ kò ṣe mọ́ tàbí tó tó ẹ̀mọ́ ìpẹ̀lẹ́ ayọ́ náà ní náírà fáyé mi olú aṣọ mi ti ẹ̀rù ńlá àti jẹ́ lóhùn náà irú àwọn oníbẹ̀ ní orúkọ tó ṣe àkọ́bẹ̀ sí ilé ìbínú rẹ̀ ìbínú ọkọ̀bẹ̀ sí ṣubú lọ́wọ́ àìkẹ́kẹ́ bí ó ṣubú lókun sọ́bà tìmọ́lá ni àkọ́bẹ̀ ṣubú àwọn náà àìkẹ́kẹ́ bí ìbílẹ̀ ṣubú sọ́bà tìmọ́lá àìkẹ́kẹ́ ọkọ̀bẹ̀ ṣubú àwọn náà àìkọ́bẹ̀ sí ní parọ́ ẹni yòówù kò wọ́n yẹ bí yóò kún wa àìkọ́bẹ̀ sí ṣubú kọ́bẹ̀ sí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo èyí sì wá sí ìmúṣẹ kí èyí tí a ti sọ láti ọ̀dọ̀ Olúwa wa kó lè bá di fi hàn gbogbo ènìyàn Olúwa ògo ayé mi pátápátá ibikíbi tó kù sí mo fẹ́ gba gbogbo ẹ̀ padà gbogbo tí sáwọn ẹ̀tọ́ mi àti pín mi gbogbo tí ṣògbà àwọn ọ̀rọ̀ ìsàdún tí sára àwọn ogún mi ni mo fẹ́ gba gbogbo ẹ̀ padà láàkó síbi kankan agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ láyà gbogbo mi kí gbogbo èyí tí a sọ gbogbo rán èyí tí ọ̀ ti fi hàn lọ́jọ́ pé ní gẹ́gẹ́ bí ó ti fi jẹ́ mọ́kò ti bẹ́sà àdìkọ́sì bá apá sí mi sọ kí gbogbo ojú lè rí kí wọ́n sì ní orúkọ ológo pẹ̀lú mi
lóòótọ́ àti òdodo pé lóòótọ́ wọn lọ́run wà pẹ̀lú àwọn tirẹ̀ wọ́n kì í fi àwọn tirẹ̀ ṣe bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ẹ̀yà gbogbo tí ṣògo ayé mi gbogbo tí ṣàwọn ẹ̀tọ́ mi gbogbo tí ṣògo àwọn ọ̀rẹ́ ìgbàanì nínú ọ̀ràn mi ní títà àwọn gómìnà pátápátá kó bẹ̀ sí ti gbà fún mi ayé mi kó tó àmọ́ fọdún bó ti gbogbo òǹkọ́ yìí kó tó àmọ́ bóyá bó ti gbé ọ àní ìran rere ayé bá gbogbo kó bẹ̀ sí wá sí mi ṣe fún láì máa oore tẹ́nikẹ́ni ò gbé ṣe nínú ọ̀ràn mi ògùn tẹ́nikẹ́ni ò lórí mi fún èmi ẹ̀yà kó bẹ̀ sí ti gbé ṣe kó tó bẹ̀ sí lò fún mi pàgbára pátápátá láì kò síbi kankan orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ lọ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ lódìdí ayérayé agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ ni mo béèrè fún bàbá gbé wọ̀ lódìdí èyí tó lórí pé kí ni àríkí gbogbo èyí tí wọ́n ti sọ ni àríkí gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ti rọ ni àríkí ó lè fìdí múlẹ̀ nítòótọ́ àríkí gbogbo ojú ó lè rí nítòótọ́ àríkí ó lè mọ̀ pé lọ́wọ́ tó àti lòdòdó àríwọ̀ náà kì í ṣe pé olóòtú àti lòdòdó ọlọ́wọ́ aláyé bàbá àyà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́ ẹ̀yà gbogbo tí ṣògo mi níbi gbogbo tó kò sí àrí gbogbo tí ṣe àrí àwọn ẹ̀tọ́ mi gbogbo níbi gbogbo tó kò sí àrí gbogbo tí ṣògo àwọn ọ̀rọ̀ ìṣàjò rẹ̀ ìtọ́ ẹ̀kọ́ òtí olóòtú sára àwọn ogún mi àrí tó wà àrí orúkọ Jésù sí àrí gbígbà àkọ́bẹ̀ ti gbà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ àrí tẹ́lẹ̀ gbọ́ àkọ́bẹ̀ ti gbà fún báyìí àrí tẹ́lẹ̀ ọ̀rẹ́ mi agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ dá àrí agbóhùn lódìdí agbára àti ní ẹ̀mí mímọ́ rẹ̀ agbóhùn lódìdí àrí gbogbo àkọ́bẹ̀ ti gbà fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ ògo tẹ́nikẹ́ni olóòtú rẹ̀ bẹ́ẹ̀ àkọ́bẹ̀ ti dúró fún pátá nípa agbára àti àṣẹ rẹ̀ àrí oríire àyọ̀ tó lóko tó àtẹ́kọ̀ọ́ gbé ṣe rẹ̀ àkọ́bẹ̀ ti gbé ṣe fún àríkí ṣe àṣẹ tó lóko tó nípa agbára àti àṣẹ rẹ̀ olùwàkùnfàgbára olùwàkùnfẹ́ mímọ́ rẹ̀ olùwàkùnfàgbára olùwàkùnfẹ́ mímọ́ rẹ̀ àríkí gbogbo èyí tí wọ́n sọ àríkó lè bá fìdí mọ́ ẹ̀kọ́ lè bá di mímọ̀ fún gbogbo ènìyàn lóòótọ́ àti lòdò wípé àríwọ̀ ọlọ́run lọ́ba ti sọ̀rọ̀ àyè tí ń fi fìdí ẹ̀ múlẹ̀ àríwọ̀ bá ti ń fi rán àyè tí sì rí bẹ́ẹ̀ lóòótọ́ àti lòdò ìwọ kì í ṣe ẹni tí ń ṣẹ́fẹ̀ bàbá àríkó mi fagbára àti lẹ́yìn mọ́ rẹ èyí dẹ́ni má tàgbẹ́ ọ̀yà gbogbo ọ̀run lódìdí èyí dẹ́ni má tàgbẹ́ ọ̀yà gbogbo ọ̀run lódìdí ọ̀yà gbogbo tí sọ ọgọ́ mi kọ́bátà àrígbogbo tí sàwọn ètò pàpàtà àrígbogbo tí sọ ọgbà àwọn ọ̀rẹ́ tàbí àwọn okùn mi gbogbo bí kébé tí àrítọ́ wà ní ọ̀yà àríkó bẹ̀rẹ̀ sí gbà fún wọn pàpàtà ṣẹlẹ àrígbogbo kọ́ wà ní gbogbo àyókò tó lè wà ní ìjẹun àkó gbìnrin náà tẹ́lẹ̀ àkó bẹ̀rẹ̀ sí gbà fún wọn pàpàtà ṣẹlẹ àríkó sì mọ́jú lò fún nínú àwọn láti wà tó gbọ́ ẹ̀tọ́ mi rẹ Olúwa àìgẹ́gẹ́ bí àti fìdí rẹ̀ múlẹ̀ pé àìgbogbo ìwásí ìbòjì àìtórí òwò àti ológun rẹ ni àìgẹ́gẹ́ bí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ Olúwa àìgbogbo ilé mẹ́pẹ́ olótó ni òye àìyé mi wá tó wọ́n fọdún gbogbo tí wọ́n lógun rẹ àìní oríire tó lógun tó ga jẹ́ nìkan olùgbé ṣe dúró bẹ́ẹ̀ akọ́bẹ̀ ti gbé ṣe fún togotogo àyàṣe owó tí wọ́n ti tẹ̀lé gbogbo ma bẹ́ẹ̀ ni àdé ògùn tẹ́lẹ̀ olórí akọ́bẹ̀ ti ló fún pátá ní ọjọ́ tẹ́lẹ̀ olúwa kún fagbára ẹ̀yà kún fẹ́ ìmọ̀ rẹ̀ ẹ̀yà kún fagbára ẹ̀yà kún fẹ́ ìmọ̀ rẹ̀ àìní gbogbo ọ̀yà kún bẹ̀rẹ̀ sí gbogbo padà ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi táàdú ọba sáti wúlò fún ọ wò láti mọ ìgbà fẹmi fọkànbalẹ̀ mọ wọrí máa tọ́jú rẹ̀ mọ gbàgbọ́ ṣéètì àti bísíkì àti kóòkì ni màá mọ̀ra fún ọ àtọ́jú rẹ̀ gidi gan bàjẹ́ pẹ̀lú ṣéètì àti bísíkì àti bọ̀nbọ̀n àti mínírààsì fọkànbalẹ̀ nígbà tí ìlérí Ọlọ́run wá sí ìmúṣẹ ní ayé Jésù Kristi nípa ti Jésù Kristi gbọ́ ìkórè ayọ̀ ló kó nígbà gbogbo ìyẹn pé ó ṣàṣeyọrí o bẹ̀rẹ̀ látòrí Maria Joseph dolólónì dọ́là a sì tún sọ nípa àwọn ìyanu yẹn orúkọ Jésù lẹ́mẹ́ta Ọlọ́run ọ̀rọ̀ tí láti fìdí rẹ̀ múlẹ̀ pé gbogbo ọ̀rọ̀ rere gbogbo àsọtẹ́lẹ̀ ọjọ́ pípẹ́ ni ó ti bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ fún mi gẹ́gẹ́ bí gbogbo ìtí wọ́n ti sọ ya agbára àkọ́tún lẹ́mìí mímọ́ àkọ́tún dà ọlọ́gbọ̀wọ̀ mi ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tó fọ́pọ̀pọ̀ ìbùkún ògo ọ̀rọ̀ láti wájú síbi àti gbéga rẹ̀ ètí kò lẹ́gbẹ́ tí olódùmọ̀ ètí tí ọ̀gbọ̀rí tójú òrìrí tẹnu òròrí ẹ̀yà kí n bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn báyìí tó bẹ̀ débi pé amóyégbá àwọn ènìyàn ní amóyégbá ènìyàn ní gúnmẹ́rẹ̀ àgbáyé àyẹ̀wò mọ̀ jàǹfà nínú rẹ̀ ayé tí wọn ló sì mọ yí padà sí ọlọ́run aláyé ayé tó sì mọ kún fún èrè tó lógo jùlọ Olúwa kọ́ mi fa agbára àti ẹ̀mí mọ́ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àyùtọ́ àníṣẹ́kọ̀ àdàkùn rẹ̀ sílẹ̀ tó fún ọ̀pọ̀ ìbùkún lóya kí n bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn báyìí ìjọba ọ̀rọ̀ láti fi tirẹ̀ múlẹ̀ pé gbogbo ìwá sì mú ṣe kí àlebà fi tí ó dún àtòdodo ọ̀rọ̀ múlẹ̀ pé ìwọ sọ̀rọ̀ ó sì wá sí mú ṣe tó gbólótó àtòdodo ni ìwọ lọ́wọ́ aláyé bàbá kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi agbára ọ̀tun èyí dẹ̀ bèbè bọ̀ ọ̀tun àríwó béèrè fún bàbá ẹ̀yà gbé wọ̀ mí lójijì Olúwa àrí tó kọ́ wá sẹ́ni fìdí rẹ̀ múlẹ̀ pé àrí gbogbo ìwásí ìmúṣẹ àrí káyìbá fìdí rẹ̀ múlẹ̀ pé àrí ọ̀sá ti jáde láti ẹ̀mí Ọlọ́run àgbà ìwọ sí ìjọba tó sọ̀rọ̀ pé àrí wọ kì í sọ̀rọ̀ kọ́ wá sí ìmúṣẹ bàbá àrí orúkọ Jésù akun fúnlẹ̀ mi mímọ́ rẹ̀ ní ọ̀tun akun fagbá rẹ̀ ní ọ̀tun ní orúkọ Jésù Kristi ìkórè ayọ̀ àìlọ́pọ̀lọpọ̀ àìnító àìsọ́kàdé àkọ́wọ́dà sílẹ̀ èyí tó fọ́pọ̀pọ̀ ìbùkún ògo ọlá àti àìtúbẹ̀ àtàgbára rẹ̀ èyí tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn ni èyí tí kò tó lójú wọn bàbá àìní orúkọ Jésù akébẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí àìní tí ó tí ọ̀gbọ̀n rí èyí tó ojú òrèrè èyí tẹ́lẹ̀ òrò ní orúkọ Jésù akébẹ̀rẹ̀ sí ní kọ́ wọn àìní orúkọ Jésù bàbá fún mi fagbá àti ẹ̀mí mímọ́ rẹ̀ àìní orúkọ Jésù akún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ́ àìní àkójọ àti wọn lọ àìní ọ̀rọ̀ rẹ̀ àti yálò ti fi dìrò múlẹ̀ ayé mi ti bọ́ àná mi ti dààmú bẹ́ẹ̀ ni àìní gbogbo lè rí àti rere ayọ̀ tó pẹ̀lú àìní gbogbo tá oṣù bẹ̀sí wá sí ìmúṣẹ fún báyìí ó yẹ àìní kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìní kọjọ́ ọgbọ́n ìbòye àti ìmísí mi àti ìwòye mi lọ Olúwa àìtó pọ̀ pọ̀ bùkún yàgbẹ́ sí ní kún wọn báyìí ní orúkọ Jésù yàgbẹ́ sí wọn ní àìtó ìṣẹ́wọ́n tẹ́bi wípé àìní àmọye gba àwọn ènìyàn lọ́nà àmọye gba àwọn ènìyàn dègùn bẹ́ẹ̀ àgbáyé àìní ọmọ ìjàpá nínú rẹ̀ ayé tí olóṣù mọ̀ yípadà sí Ọlọ́run rẹ̀ lóṣù mọ̀ kún fún òwò àtẹ̀rí rẹ̀ sẹ́ Olúwa ọ̀yàkùn fagbada ọ̀yàkùn fẹ́ ìmọ̀ rẹ̀ ní orúkọ Jésù ayé wa tó lọ fọ olóògbé tí wọ́n tó gbọ́dọ̀ ayé wọ́n tó mọ̀ gbẹ̀rú ògbó tí wọ́n bàbá kún fúlẹ̀ ní àtàgbára rẹ̀ ayákùn fúlẹ̀ ní àtàgbára rẹ̀ ayákùn fúlẹ̀ ní àtàgbára rẹ̀ bàbá kún fúlẹ̀ ní àtàgbára èyí náà ní àtàgbára mo bẹ̀rẹ̀ fagbó wọn lójijì èyí náà ní àtàgbára mo bẹ̀rẹ̀ fagbó wọn lójijì èyí náà ní àtàgbára mo bẹ̀rẹ̀ fagbó wọn lójijì orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run akọ́ pé gbogbo ìwá sí ìmúṣẹ kálíbà fi jótó àdúdú rẹ̀ múlẹ̀ ìyẹn ní gbogbo ìlérí àti ìrànjọ́ pípẹ́ ètò ti sọ nípa tèmi bóyá ti gbogbo tó fi ń jẹ́ Ọlọ́run ìrìn àjò oṣù kejì àtúnni o jẹ́ kọ́ ọ̀rọ̀ ayé mi kó tó ń ká ọ lára ju gbogbo àwọn oṣù àti kọjá lọ ó kọ́ mi ní kọ́dá o ibi tá a dé yìí gbàgbé ara rẹ èmi nìkan ní kọ́ mọ́ rántí gbàgbé ara rẹ sáti mọ́ rántí tèmi Sunday aládélé nìkan mọ́ rántí gbàgbé ara rẹ àwọn àdúrà ò nídìí rẹ èmi nìkan ni mo nídìí rẹ Olúwa ìtòrí òtítọ́ àti dúdú ọ̀rọ̀ rẹ sí àtìgbà tí kọ́ wípé èyí wá sí mú ṣe kí gbogbo yóò lè mọ̀ pé olóòtú àti dúdú ìwọ Ọlọ́run aláyé ju ti gbogbo àwọn oṣù yòókù lọ oya oṣù kejìlá yìí jẹ́ kọ́ ayé mi kọ́ ká ọ lára fi àìní gbogbo tó fi jẹ́ lọ́wọ́ oya ṣí àwọn ọ̀dẹ̀kùn gan fún mi pátápátá gbogbo ń táyé mi nínú oya kọ́ bẹ́ẹ̀ sì tẹ̀ lọ́wọ́ ibi Jésù Kristi tọdún yìí oṣù bí Jésù Kristi tọdún yìí bàbá jẹ́kọ́ já mi àlèmọ́lẹ̀ gbàgbé nínú ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àìní ọ̀rọ̀ ayé mi lọ́wọ́ rẹ̀ àìní ju àwọn oṣù tó ti kọjá lọ àìní ju àwọn tó ti kọjá ní orúkọ tó yá jẹ́ kọ́ wá ká ọ lára àìní tó rí pé àṣẹ ti fi díẹ̀ múlẹ̀ pé gbogbo èyí wá sí ìmúṣẹ àìní kí gbogbo yóò lè mọ̀ pé àìní olóògbé àti olùwọ Ọlọ́run aláyé ìwọ kì í sọ̀rọ̀ àìní kọ́ wá sí ìmúṣẹ bàbá àìní orúkọ Jésù Kristi oṣù òbí Jésù Kristi tọdún yìí olúwa àìjọkọ̀ làpàdé kọ́ jẹ́ oṣù àmì ńlá tó ga jùlọ àìní mẹ́lẹ̀ gbàgbé nínú ayé mi sẹ́ jọ́kọ̀ ayé mi kọ́ ká ọ lára ju gbogbo àwọn oṣù tó ti kọjá lọ jẹ́kọ̀ ayé mi kọ́ ká lọ ju gbogbo àwọn oṣù tó kọjá lọ gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ ogun tó ga tó tóbi jùlọ àìní ọ̀sọ̀ ìjọ àmọ̀ ṣẹ́fún ní ọ̀dún bàbá àti òfin lọ́rọ̀ rẹ̀ àìní oríire àyè tó ga tó gbogbo àìkọ́ bẹ̀ sí jẹ́ tìlú àkọ́kọ́ ìjọba lọ àìní orúkọ jẹ́ ayé mi akọ́tọ̀ wọn fọ ní ògùn tó àti ọmọ ìjọba lọ àìní ìgbéga ìwọ́n àbọ̀ jẹ́ tèmi gbogbo àti máa lọ mímọ́ mímọ́ ní ògùn tó àìní oríire gbogbo tó àkọ́kọ́ ìtẹ̀mí lọ́nà orúkọ Jésù Kristi àìní gbogbo ọ̀nà àìní orúkọ Jésù yàgbẹ̀ sí pẹ̀lú láti máa fọ ní ògùn láti máa gbóná ògùn ìtọ́pẹ́ èyí sáàmì àwọn ìran àìní nínú àwọn àsọtẹ́lẹ̀ rẹ̀ rẹ̀ àìní tí wọ́n sáà gbé pàjọ́ ti fẹ́ nípa tèmi lọ́jọ́ tó pẹ́ ni bàbá àìní orúkọ Jésù tó rí ògùn àti lógo rẹ̀ àìsàn orí òtútù àti òdodo ọ̀rọ̀ rẹ̀ àìsàn bá ti fi jíbẹ́ àìsàn ti jẹ́ kí gbogbo ayé rẹ̀ àìwọ̀ lórí òdodo ọba àìjọkọ̀ ayé mi kọ́ káwọn ẹ̀sùn àwọn oṣù kọ́ lọ àìjígbọ́ àwọn oṣù àìní oṣù àìjíkà ìbí kọ́ kára dúró oṣù gbogbo àwọn oṣù kọ́ lọ àìgbọ́ àwọn ọ̀lẹ̀kùn ogo tó ga tó lọ àkóso wọn pátá àìní àwọn gbéga gbogbo ọ̀dọ́ tó ga tó yàgò ìtìmú pátá àìní gbogbo ayọ̀ gbogbo tó kọ́ àìkọ́ bẹ̀tẹ̀ gbogbo pátá tó jọ lọ́rọ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta Ọlọ́run àní èmi sẹ́ ni mò ń tẹnu mọ́ èmi jẹ́ kọ́ ọ̀rọ̀ ayé mi ó ká ọ lára ju gbogbo ènìyàn nínú ìrìnàjò oṣù kejìlá èyí sọ pé kọ́ mọ́ ìta àwọn yòókù lọ ṣùgbọ́n jẹ́ kí tèmi kọ́ ká ọ lára ju gbogbo àwọn yòókù lọ gẹ́gẹ́ bí gbogbo tí ń ṣe àwọn àsọtẹ́lẹ̀ àwọn ọ̀rọ̀ tí wọ́n náà ti sọ nípa ìbí Jésù Kristi ṣe wá sí ìmúṣẹ ni Olúwa jẹ́ kí gbogbo tí ń ṣe àwọn àsọtẹ́lẹ̀ ayé tèmi náà
bóyá kó di mímú ṣe pátápátá nítorí ògbà tí inú ògo rẹ jẹ́ kọ́rọ̀ ayé mi kó ká ọ lára ju gbogbo ènìyàn lọ nínú àjọ oṣù kejì àní oṣù kejì àti ìṣèbí Jésù Kristi tọdún yìí ó gbọ́dọ̀ jẹ́ àmì oṣù àmì yàtọ̀ sí gbogbo àwọn tí mo ti lò bọ̀ bàbá tètè tuntun ayé mi ọ̀run àti ayé àti gbogbo pátápátá nítorí ọ̀rọ̀ ayé mi àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayé bàbá àní oṣù kejì láti àwọn àdúrà rẹ sẹ́yìn ọ̀rọ̀ ayé mi jọ̀wọ́ àjíkọ́ ká wọn lára àti gbogbo àwọn oṣù tó kọjá lọ àti gbogbo àwọn oṣù tó kọjá lọ àní oṣù ní orúkọ Jésù tí oṣù bíi Jésù Kristi ọdún ìṣe bàbá àìjẹ́kọ́jọ́ oṣù àyè má lè gbàgbé ìjẹ́jọ́ oṣù àmì ńlá rẹ̀ ìjẹ́ bọ̀bọ̀ ọ̀rọ̀ sí nígbàgbọ́ láti mọ oṣù àjọyọ̀ nínú rẹ̀ àláti mọ ìyàn ológo láì sí mẹ́rin àṣà rẹ̀ bàbá ní orúkọ Jésù Kristi ẹ̀yà ìgbọ̀tẹ̀lú ọ̀rọ̀ ayé mi ti kọ́kọ́ náà ẹ̀yà mi gbogbo tó bá yẹ kọ́ mẹ́ ọ̀rọ̀ àtàyè àti gbogbo bá yà sọ kó mi tó ayé mi sẹ́ ọ̀yà àgbogbo ìrírí àti ìbájẹ̀mú ayé mi àgẹ́gẹ́ bí àtìbíyọ́ àkọ́bẹ̀ sí fún àwọn pátá fún orúkọ Jésù Kristi àkọ́bẹ̀ sí fún pátá fún orúkọ Jésù Kristi olúwa àdìgbogbo àwọn ọ̀rọ̀ rere ọjọ́ pẹ̀lú àdìgbogbo májèmọ́ ọjọ́ pẹ̀lú ọ̀yà àdìjú pé oṣù tó lọ́wọ́ àdìgbò oṣù àgbẹ̀ ọkọ́bẹ̀ sí fún ní tòótọ́ àdìjú ọ̀rọ̀ rẹ sáàdì àdìjú ọ̀rọ̀ sáàdì pé àdìgbogbo ìwádìí ṣe kí olóògbà tí ó mọ̀ kí gbogbo ẹni lọ́mọ àdìgbò ọ̀rọ̀ náà tó sọ̀rọ̀ tó sì mọ̀ ìwádìí ṣe bàbá àdìgbò orúkọ Jésù ọ̀rẹ́ ìjù kọ́kọ́ alára bàbá ní olùmọ́ àdìgbò àjọ oṣù kejì láyé èyí ṣe oṣù ní Jésù Kristi tọdún 2020 bàbá àdìjọ́kọ̀ jẹ́ oṣù àmì tó ga jù tó tó oṣù lọ ìtọ́jà sí gbogbo àwọn tí wọ́n sí lóògbà jùlọ bóyá ọ̀rọ̀ ayé mi tó kọ́kọ́ àdìgbò gbogbo pátápátá àdìjọ́ lọ́rọ̀ ayé mi sẹ́ ọ̀rọ̀ àtàyé lórúkọ Jésù sẹ́ bóyá gbogbo ìlérí àti mẹ́jọ kọ́bẹ̀ sí láti òṣèlú òkú àtẹnìkẹ́ lórí mi àkọ́bẹ̀ sí lórí òun tẹ́nìkẹ́ lórí gbẹ́sẹ̀ àkọ́bẹ̀ sí lórí àní àṣọ tó kájú lórí ọkọ́bẹ̀ jẹ́ tìmí sẹ́ ní orúkọ Jésù ní gbogbo ọ̀nà àìkébìkẹ́ mọ pọ̀ sí ní mọ pọ̀ ní òkú àti àjẹwà rẹ ní orúkọ Jésù àní àyè ìgbéga akọ́bẹ̀ Jésù gbogbo àdéhùn akọ́sọ̀ yóò ṣe fáwọn ẹgbẹ́ àgbàdà ṣẹlẹ̀ bàbá ẹ̀ àpò jẹ́ ọ̀rọ̀ ayé mi ní orúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ìran ìta ti fi hàn nípa Jésù Kristi gbogbo ìwá sí ìmúṣẹ láti fi títúbi àti ògo Ọlọ́run hàn so gbogbo ọ̀rọ̀ gbogbo àsọtẹ́lẹ̀ gbogbo ìran ìta ti sọ nípa tèmi náà ó wá sí ìmúṣẹ fún èmi náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sì fìdí rẹ̀ múlẹ̀ ọ̀yá ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi gbogbo agbára ìfẹ́ mọ orúkọ tẹ̀ ń jẹ́ ìfẹ́ mọ bó láti tò yí jọ tó nìkan ṣe pẹ̀lú ìdádúró àbí ìtìwọ́ gbogbo tí ń ṣe ògo mi àbí àṣọrí mi àbí ìrànlẹ́rẹ́ mi ẹgbẹ́ náà dànù láì sí àánú ọ̀yá gbogbo tí ń ṣe ògo mi gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi gbogbo tí ń ṣe ògo àwọn ọ̀rọ̀ ṣáájú mi mo gba gbogbo ẹ̀ padà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀yá ẹ̀tì lò fún mi ẹ̀ padà sínú ayé mi orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbẹ́ ọ̀rọ̀ àṣẹ lélẹ́yìí lẹ́nu mi sẹ́ àìlèbò ọ̀dẹ́bà mọ́mọ́ páyà ṣe rẹ̀ èyí tó rí wípé kéde àìgẹ́gẹ́ bí a ṣe mú ọ̀rọ̀ ìbí Jésù Kristi wá sí ìmúṣẹ ni àìjẹ́ ìkéde oṣù ló yé padà ni èyí tó kó sì jẹ́ tọ́lọ́run aláyé àyà gbogbo tí ṣe ìrọ̀jọ́ pípa ayé mi àyà gbogbo tí ṣe àsọtẹ́lẹ̀ tó pa ayé mi àyà gbogbo tí ṣe àyè àwọn ìran ni àyà gbogbo tí ṣe àyè àwọn ìrọ̀jọ́ pa ayé mi sí pápátá ní orúkọ Jésù Kristi àyè ọwọ́ àti ìṣọ̀dá ayé mi sẹ́ àyè fìdí rẹ̀ múlẹ̀ ayé mi wọ́n wá sí ìṣọ̀dá ayé mi orúkọ Jésù Kristi ọ̀yà àyè gbogbo agbára àyè gbogbo ìjọba àyè gbogbo òun àyè náà fẹ́ mọ kíni kan náà àyè tó lè kàṣe pẹ̀lú ìdàgbà àbí ìtìwọ́ àyè gbogbo tí ṣe ìṣòro rẹ̀ mi àyè ògo mi àyè tẹ̀síwájú orí ayé mi sẹ́ ọ̀yà ẹgbẹ̀rẹ̀ dà ní orúkọ Jésù Kristi àti mo ní ẹgbẹ̀rẹ̀ dà ní orúkọ Jésù Kristi èyí tó lórí pé kẹ́ni àyè gbogbo ọ̀rọ̀ tí wá sí mu ṣẹṣẹ àyè bá ayé mi gbogbo tí ṣe àsọtẹ́lẹ̀ rere ni àyè gbogbo tí ṣe ìran rere ni àyè gbogbo tí ṣe àyè níjọ́ ìwé ti pè èyí àyè ọ̀rọ̀ rere àti ìtàn rere tọ́lọ̀ ti súpá ayé mi lọ́jọ́ pé ni lóòrùn wá sí mi ṣe ní orúkọ Jésù Kristi àyè òkú ògbà tí ó gbọ́ wá sí mi ṣe ní orúkọ Jésù ọ̀yà gbogbo tí ṣògo pátá àyè mo gbà pàdé àyè kan àyè tí sàtọ́ mi àmọ́ gbà pàdé àyè kan àyè tí ṣògo àwọn ọ̀rẹ́ tí àwọn ogún mi ni àyè mo gbà pàdé orúkọ Jésù láìsí ìwọ kan àyè tẹ̀lé àyè mo gbà padà àyè ojú ló fún báyìí orúkọ Jésù àyè mo padà àyè orúkọ Jésù padà orúkọ Jésù ọ̀yà gbogbo agbára gbogbo owó tààlù orúkọ tẹ̀ jẹ́ kọ́ ọ̀hàn mi ò fẹ́ mọ bó lẹ́sìn jẹ́ àyè gbìdẹ́ dà ní orúkọ Jésù ọ̀rọ̀ ṣe àyè tó dé kẹsì pẹ̀lú ìdádúró pẹ̀lú àwọn ogun àti orílẹ̀ mi àyè gbìdẹ́ dà ní orúkọ Jésù ọ̀yà mo gbà gbogbo ẹ̀ tó ń padà àyè mo gbà gbogbo ẹ̀ padà àyè mo gbà gbogbo àyè ojú fún gbàgbà àṣọ náà wọn láyé ẹgbọ́ Olúwa ní orúkọ Jésù Kristi lẹ́nu mi ọ̀yà ògùn ayé mi gbọ́ pátá àyè ògùn àwọn ọ̀ràn ṣáájú nínú ọ̀rọ̀ mi ni kí sára àwọn ògùn mi ni àyè sí àwọn ògùn mi ni àyè gbogbo tí sáwọn ẹ̀tọ́ mi káàkiri mi gbogbo ni ẹgbọ́ àṣẹ lẹ́nu orúkọ Jésù Kristi ọ̀yà ẹ̀dẹ́ padà aṣọ ayé mi ẹ̀bẹ̀ sí ògùn pátá nínú ayọ̀ nínú àlàáfíà nínú ẹ̀mí
mi tó fún àní lóòótọ́ àní padà sọ ayé mi sẹ́ àní ẹ̀bẹ̀ tí ó fún mi èmi ọ̀dábà èmi ọ̀bẹ̀bẹ̀ àní mọ̀ pàṣẹ ni nítorí pé kí ni àní èyí ti wá sí mi ṣẹṣẹ àní fún mi àní torí pé òtútù àti ọlọ́run ayé láti fi jìmọ̀ ẹgbẹ́ tí ṣe ìrẹ́lẹ̀ ọjọ́ pípẹ́ ni àní bó ti ṣàtúnlẹ̀ ọjọ́ pípẹ́ ni yóò orúkọ ọjọ́ sọ̀rọ̀ sí ẹ̀yà gbogbo tí ṣe ògo mi àní bó ti ṣe ìrẹ́lẹ̀ mi pátá àní bó ti ṣàṣírẹ́ mi gbó tí àwọn ètò mi káàkiri àní bó ti ṣe ògo àwọn ọ̀rẹ́ àti àwọn ògo mi ni ẹ padà sọ ìgbà ní orúkọ ọjọ́ sọ̀rọ̀ nínú ayọ̀ àlàáfíà ẹ̀bùn kíkún àti tura àní ẹ̀bẹ̀ tí yóò fún pátá lóko ṣẹ̀bẹ̀ tí yóò fún pátá bó sọ̀rọ̀ àní bó pàṣẹ àní bó fi jìnnà múlẹ̀ nínú àti májèmọ̀ lọ́wọ́ wa láyọ̀ ògo tẹ́kẹ̀lẹ̀ orílẹ̀ nínú ọ̀rọ̀ mi àní ìbẹ̀rẹ̀ sí nínú orin tẹ́kẹ̀lẹ̀ ògbéṣe nínú ọ̀rọ̀ mi àní mo bẹ̀rẹ̀ gbéṣe àní àṣọ ẹ̀ tó lóko tó ga jù tẹ́kẹ̀lẹ̀ ògbéṣe nínú ọ̀rọ̀ mi àní tèmi àní mo bẹ̀rẹ̀ sí gbéṣe ògo tẹ́kẹ̀lẹ̀ orílẹ̀ nínú àní ìbẹ̀rẹ̀ sí lòdì pàṣẹ tàbí ọlọ́wọ́ wa láyọ̀ ní orúkọ ọjọ́ ìpèsè àní kẹ́lẹ̀ òṣìṣẹ́ àti ẹ̀sìn ìlú àbíjà ló fún mi bẹ́ẹ̀ ni orí onímọ̀jọ́ bẹ́ẹ̀ àti ìdí òtò àdùnnà múlẹ̀ ní ayé mi gbogbo ọ̀nà ọjọ́ ayé mi àní gbogbo àṣìṣe ọlọ́run fún ayé mi lórí pẹ̀lú gbogbo ọ̀bájá àní àfijìnà múlẹ̀ àní ìbẹ̀rẹ̀ sí ọdún ògo tó ga tó tóbi jọ lórúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yà ń gẹ̀rù ní iṣẹ́ ayọ̀ mi oṣù kejìlá tó tún mú yìí o ẹ̀bẹ̀ kàn mí láti mọ jíjà mi fún mi ṣe oṣù kọ̀ọ̀kan ló ní àwọn ẹ̀tọ́ tiẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan pẹ̀lú ó ní àwọn ẹ̀tọ́ tiẹ̀ wákàtí kọ̀ọ̀kan pẹ̀lú lójú kan sọ pé kí ni búburú ní gbogbo ọjọ́ ẹ mọ fàdúrà àdàgbà padà lójoojúmọ́ lójú kan sọ pé ẹ mọ̀ sí sinmi láti mọ gbàdúrà tọ̀sán tòru nítorí pé kí ni wákàtí kọ̀ọ̀kan ló ní iṣẹ́ tẹ̀ tí ń jẹ́ onírúurú nǹkan ló sì wà nínú gbogbo wákàtí kọ̀ọ̀kan lójú kan tó sọ wípé kí ni nítòótọ́ eré àti àyè ọmọ tòmílẹ̀ ní ọjọ́ ayé mi gbogbo kò tó pé ní ọjọ́ kan nítorí tó wà fi lè bu ọjọ́ tó jẹ́ bá ti pé báyìí ọ̀tán ni àwọn ọjọ́ yòókù wọn ní jábọ̀ ohun rere so tí èrè bá ṣe gbà tí ìrọ̀bà ti ṣe náà láti mọ̀ gbà fẹ́ mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yà ń kẹ́lò ní sí ayọ̀ oníròyìn ayọ̀ mi àṣẹ ni kì í sábà ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ ti àmì fún mi gbogbo tí ṣe rere mi pátá kọ́bẹ̀ tí bá ṣe àmì àkẹta ni òkú ayé mi kó tó búyọ ju bó ṣe búyọ lọ bí ó ṣe ń búyọ ní ọ̀tún lójoojúmọ́ bẹ́ẹ̀ ni kọ́ mọ ràn bí òrùn sí ràn pẹ̀lú àṣìṣàgbára ní ọ̀tún lójoojúmọ́ ẹnikẹ́ni tó gbọdọ̀ ṣe láti ìjọba kankan ayé mi kó tó mọ̀ fọ́tò bó ṣe fọ́tò gbọdọ̀ ọ̀ní ohun rere àjọ tẹ́nikẹ́ni ò gbé ṣe nínú rẹ̀ mi fún èmi báyìí ó yá kọ́bẹ̀ ti gbé mi ṣe ògùn tẹ́nikẹ́ni ò rí nínú rẹ̀ mi fún èmi kọ́bẹ̀ ti dúró fún mi gbogbo tí mo wá nílò láti fi sọ ọdún ayọ̀ yálà àjọyọ̀ ibi Jésù Kristi ni o àjọyọ̀ ìborí ọdún tó kọjá lọ ni àti àjọyọ̀ ọdún tuntun ni ànító àníṣẹ́kù ẹbẹ̀ tí yọ̀ọ̀dà fún báyìí orúkọ Jésù lẹ́yìn bàtà àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹgbọ́ aṣọ lẹ́nu mi gbogbo ẹ̀yà ń kẹ́ẹ̀dù ní sàlẹ̀ oníròyìn ayọ̀ mi ọ̀rọ̀ tí a ti gbé yín kalẹ̀ kì í ṣe nítorí kẹ́mi nítorí ti èmi náà ni láti mọ̀ tí a mi fún mi ẹ̀yà ẹ̀bẹ̀ tí kẹ́mi láti mọ̀ tí a mi fún yìí adẹ̀bẹ̀ tí kẹ́mi láti mọ̀ tí a mi fún àṣẹ ní o kì í sábà adẹ̀bẹ̀ tí kẹ́mi láti mọ̀ tí a mi fún mi sẹ́ èyí tó pé gbogbo tí ń ṣe ìlérí àti bàjẹ́ bọ́ lọ́wọ́ wàlá yẹn o ti wá sí mi ṣe fún mi èyí tí lè yí ti gbogbo lè fara hàn ní orúkọ Jésù mo bá ní àṣẹṣẹ ẹ̀yà gbogbo ẹ̀yà ń kẹ́ẹ̀dù ní sàlẹ̀ oníròyìn ayọ̀ mi ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ̀ tí a mi fún mi ẹ̀yà ògùn ayé mi àìkọ́bẹ̀ sí ni búyọ̀ pẹ̀lú àṣàtàgbọ́ lọ́wọ́ wàlá yẹn àní ní ọ̀tún lójoojúmọ́ nítorí pé ọjọ́ yọ ní ọ̀tún lójoojúmọ́ ó sì yọ tuntun lójoojúmọ́ àníwò orúkọ ọjọ́ sọ̀rọ̀sọ̀ bóyá àwọn òògùn ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí ni yọ ní ọ̀tún lójoojúmọ́ àní kó sì mọ fún ọ̀tún lójoojúmọ́ àní òògùn ayé mi kọ́ bọ̀rọ̀ kó sì mọ gbòòrò àní ní ọ̀tún lójoojúmọ́ pẹ̀lú òògùn tún lójoojúmọ́ nítorí pé òòrùn rà ní ọ̀tún lójoojúmọ́ àní ó sì mọ́lẹ̀ ní ọ̀tún lójoojúmọ́ ẹni kò lè sí láti dáwọ́ pẹ̀lú ní orúkọ ọjọ́ sọ̀rọ̀sọ̀ àní èyí ń kẹ́ẹ̀dẹ̀ ayọ̀ àní sàyè ní òye ayọ̀ àbí kọ́ láti mọ̀ sí àbí fẹ́ ní orúkọ ọjọ́ sọ̀rọ̀sọ̀ ayé mi iṣẹ́ àti sọ̀rọ̀ àti bó ṣe dùn mí àkótó bọ̀ fọ̀ togotogo bó ṣe fọ̀ togotogo lọ àìkótó bọ̀ fọ̀ ní ògùn bó ṣe fọ̀ ní ògùn lọ àìkótó bọ̀ fọ̀ togotogo bó ṣe fọ̀ ní ògùn lọ ìpàṣẹ lọ àkótó bọ̀ fọ̀ ní ògùn bó ṣe fọ̀ ní ògùn lọ bẹ́ẹ̀ ni àní orúkọ ọjọ́ sọ̀rọ̀ bó ṣe ní àkótó bọ̀ fọ̀ togotogo bó ṣe fọ̀ ní ògùn lọ sẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní òrèrèrè àìtẹ́lẹ̀kẹ́ ni ògbé ṣe nínú ìrọ̀lẹ́ ọ̀dọ́ yẹn àìkọ́ bẹ́ẹ̀ ṣe fún ní àìtẹ́lẹ̀ ṣe láàrin àyè òṣèré kótókó tó bó ṣe àní ògùn tẹ́lẹ̀kẹ́ ni olóòlù àìkọ́ bẹ́ẹ̀ ṣe fún nípa gbàjà ṣọlọ́ wọn láyé oṣù kejì àní orúkọ ọjọ́ sí wọn agbèmí ju gbogbo àwọn oṣù kó lọ àìkọ́ bá pẹ̀lú ju gbogbo àwọn oṣù kó lọ yóò orúkọ ọjọ́ sí wọn pàṣẹ gbọ́ gbogbo ẹ̀yà ń tẹ̀lé oṣù ẹ̀mí kọ́ láti mọ̀ tí a mi fún sẹ́ àìkọ́ bẹ́ẹ̀ ṣe fi ọmọ sí ṣiṣẹ́ rẹ̀ ẹ̀mí kọ́ láti mọ̀ tí a mi fún sẹ́ ná èrè ayọ̀ mi akọ́tọ̀ ọkùnrin ní ògùn tí mo ṣe lóògùn lọ ẹ̀yà àgbẹ̀kọ́tọ̀ ní ògùn tó ga tí mo ṣe lóògùn tó ga lọ ẹ̀yà àgbẹ̀kọ́tọ̀ kó ògùn tó ga tó tóbi jùlọ ohun tí yóò ṣe sílẹ̀ ọjọ́ báyìí àkọ́lẹ̀ ṣe fún nípa gbàjà ṣe lọ́wọ́ àlàyé báyìí àyè pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú àti àkọ́lẹ̀ ṣe fún nípa gbàjà ṣe lọ́wọ́ àlàyé báyìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní ohun gbogbo àti mo nílò ní àní orúkọ ọjọ́ sọ̀rọ̀ sẹ̀ àní láti fi sọ ọdún ayọ̀ àní àti ọdún ajé àní láti fi yayọ̀ àní ìparí ọdún ni àní láti fi yayọ̀ ọdún tuntun ní òórùn ọjọ́ sọ̀rọ̀ sẹ̀ àní tó àìṣẹ́ padà kò sẹ̀ ẹ̀yà àbẹ̀tí kí wọ́n lé mi lọ́wọ́ àní bẹ̀rẹ̀ kí wọ́n lé mi lọ́wọ́ àní bẹ̀rẹ̀ kí wọ́n lé mi lọ́wọ́ àní bẹ̀rẹ̀ kí wọ́n àṣẹ ní àní bẹ̀rẹ̀ kí wọ́n lé mi lọ́wọ́ orúkọ ọjọ́ sẹ̀ àní bẹ̀rẹ̀ kí wọ́n lé mi lọ́wọ́ orúkọ ọjọ́ sẹ̀ àní bẹ̀rẹ̀ kí wọ́n lé mi lọ́wọ́ ìjọba àtàkùn kí ní kalẹ̀ agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Gbogbo èyí láti wá sí ìmúṣẹ ká lè bá fi tí òtítọ́ àti òdodo Ọlọ́run hàn. Ọ̀yá ẹ̀yin wo lẹ pera ní alágbára ayọ̀lẹ́nu kì í sú kì í rẹ̀. Ìfẹ́ bẹni tẹ́ ń ṣe o lórí ọ̀rọ̀ ayé mi àti lóhun gbogbo tí ń ṣe tèmi. Tẹ́ bá kọ̀ tẹ́ ẹ̀ ní jáwọ́ yá ìparun òjijì kọjá ìpín yín báyìí àti ẹ̀yin àti gbogbo agbára yín. Amọ́nì tọkọ̀ tó lóun ọ̀jáwó lórí ọ̀rọ̀ Módékáì ìparun òjijì ó débá àti ohun tí gbogbo àwọn ọmọ rẹ̀ ń parun. Àwọn tí wọ́n kóra wọn jọ pọ̀ láti Daniel tí wọ́n lọ ṣe ìdìgbò rọ́kan tí wọ́n lọ gbé òfin tí ò ní ìtumọ̀ kan kalẹ̀ àti aya àtọmọ wọn inú òkè náà ni wọ́n parun sí. Ẹ̀yin wo lẹ́kọ̀ọ́ tẹ́ sọ pé ṣe àníṣe ẹ kò ní ẹ ṣe àti jáwọ́ lórí ọ̀rọ̀ ayé mi àbí lórí okòwò sí tèmi láti mọ jẹ́ ìyọlẹ́nu àbí ìnilára àbí dàdúró fún mi pé kí ìrírí àti májèmọ́ ọlọ́mọ wá sí ìmúṣẹ nítorí pé Ọlọ́run ti fìdí rẹ̀ mọ́lẹ̀ pé ó ti wá sí ìmúṣẹ ẹ̀rí lóko mi kú ti mọ̀ jẹ́ àti ẹ̀yin àti láti gbogbo agbára ẹ̀fọ́ mẹ́ta ẹ̀rún dànù ẹ̀sùn dànù orúkọ Jésù lẹ́mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi àṣẹ ni kì í ṣàbà àyà ẹnikẹ́ni yóò kó òwò kẹjẹ ibi yóò kó òwò kẹwàá kọ̀ọ̀kan mi pé orúkọ Jésù ẹ̀rún dànù ẹ̀sùn dànù ẹ̀yin tẹ́ sọ pé ẹ kò ṣe láti jáwọ́ nínú ibi ṣíṣe láti mọ jẹ́ ìyọlẹ́nu àbí ìdára àbí ìpalára fún mi àbí láti mọ sí àtàkùn àbí ìjùwọ́ àní fún ìlérí àti májèmọ́ láti wá sí ìmúṣẹ ó nítorí pé agbára yẹn ti sọnù àní ti mọ́fò àìlórí ayé mi àti orí oṣù tí mo bá ta nítorí pé kéde Ọlọ́run ti fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ àti òtò rẹ̀ múlẹ̀ ó sì ti gba gbogbo òkú ó sì tó gba gbogbo ìtumọ̀ bá gbogbo lọ àní orúkọ Jésù gbogbo àsọtẹ́lẹ̀ gbogbo ìlérí àti ọlọ́ba ìtúbà sì mi ṣe níwèé ìdí mi gbogbo ìdí gbogbo ìwọ̀n ìfúrásì ìmú tí ó fara hàn mo pa àṣẹ àti ẹ̀yẹ àti ilé àtọ̀nà yẹn àti gbogbo agbára kọ́kọ́tà ya ẹ̀rùn dànù nítorí pé ẹ̀kọ́ láti jáwọ́ amọ̀nì kọ́ láti jáwọ́ lórí ọ̀rọ̀ Módékáì àní ọ̀pá àrùn owó àwọn àti gbogbo àwọn ọmọ rẹ̀ àní orúkọ Jésù ọ̀rẹ́ àní ẹ̀pà àti gbogbo agbára àti àtọ̀nà àti gbogbo ojú àti ìgbìmọ̀ àti ilé àtọ̀nà yẹn máa gbogbo àní mọ́dà ìgbìmọ̀ tó pé àwọn tí wọ́n kó àwọn tó polówó Daniel àní láti sọ sínú òkè náà àti àwọn àtẹ̀yà àtàwọn ọmọ àní wọ́n parun sínú òkè náà ẹ̀yin wọlé pa ní kìgbọ́ kìgbàtà ní ẹ̀rọ síta ti jáwọ́ àní òrò ayé mi àní fún ìlọ́dà àbí fún ìnára àní orúkọ nǹkan ṣiṣẹ́ tèmi sẹ́ àní àti ẹ̀yà tí ló orúkọ Jésù yẹ ẹ̀pà ní orúkọ Jésù ti gbogbo agbára ní orúkọ Jésù yẹ parun sẹ́ àìláìsí àlùkò àní parun òní ní àní kìí sọ àlùparun tẹ́ bá ní òṣìṣẹ́ ní orúkọ Jésù ẹni tẹ́ ẹ̀ ṣe kọ̀ọ̀kan mi ibi tẹ́ wà kọ̀ọ̀kan mi wọ́n ẹ̀ kọ̀ọ̀kan mi àní tó bẹ́ẹ̀ kọ̀ láti yọ láti jẹun láti dáwọn nínú ibi ṣiṣẹ́ lórí ayé mi àbí orúkọ ṣiṣẹ́ mi àní ẹrun dànù orúkọ Jésù dànù bẹ́ẹ̀ ni àní orí tó pé ògo Jésù lọ́rùn ọ̀nà ti fìdí ó tọ̀dọ̀ rẹ̀ múlẹ̀ èyí tí wọ́n ti mú ṣe àní láti mú kí ògo yóò ti mọ̀ Jésù náà kó ti mọ̀ Jésù lọ́rùn ayé Jésù ayọ̀ láti mú kí gbogbo òrùn rẹ̀ àsọtẹ́lẹ̀ rí ayé kó lè má ṣe nínú ẹ̀yin wọlé aṣọ pé kò sí tọ́jú ọ̀sẹ̀ rí ìpanu jíjìn wọ́n dé báyìí ìjọba Ọlọ́run ti rọ àní ẹ̀kọ́ ní atọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ẹni ẹ̀rùn dànù ẹ̀ṣẹ̀ dànù àṣẹ kí sábà ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún àjùlọ àti títóbi rẹ̀ láyé mi èyí fún gbogbo nǹkan wọ̀nyí tó jẹ́ kó mọ wá sí ìmúṣẹ láti lè fi ìdí òtún àtòdò rẹ̀ múlẹ̀ ní ayé mi ìjẹ́ pé ayé mi ò tó mọ ìdààmú àti kúrò àtòṣì mọ́ ògo ní forúkọ rẹ̀ àdúrà pẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ̀ Olúwa fún ìjẹ́rìí agbára rẹ̀ tí wọ́n jẹ́rìí agbára ní ayé mi nípa fífi ìdí òtún àtòdò rẹ̀ múlẹ̀ ní ayé mi nípa mímú gbogbo tí ṣe ìran rere ayọ̀ ọjọ́ ọjọ́ pẹ̀lú wá sí mi ṣe fún ayé mi sẹ́ àyípa mímú gbogbo àwọn àsọtẹ́ rere ayọ̀ fún ayé mi wá sí mi ṣe sẹ́ àyíkọ́ pé ìyé ni ojú kí gbogbo ìkọ́ sí para hàn Ọlọ́run ògo ní forúkọ rẹ̀ èyí ní forúkọ rẹ̀ èyí tó pé àyíṣẹ́ kò tún sí ìdàgbà àbíjọ́ kankan fún mi mọ́ àyí láti mọ gbẹ̀rún rere àyí láti mọ mú kí láti mọ gbà ilé láti mọ mú gbogbo ọ̀rọ̀ rẹ wá sí mi ṣe láyé mi láti mú kí gbogbo tí àwọn ìlérí àti mọ́jọ́ kan wá sí mi ṣe láyé mi láti mú kí gbogbo àwọn ọ̀rọ̀ rere nìkan wá sí mi ṣe láyé mi àyí láti mọ mú wọ́n ní ògo ní ọ̀tún lójúmọ́ Olúwa ọmọ ṣé o Ọlọ́run ọmọ ṣé o àtẹ̀wòjọ́ ọmọ ṣé o olóògùn ọmọ ṣé o ìjìnlẹ̀ fẹ́ mo gbóró kọrẹ́ ga mo yìn ológo àti mo fẹ́ pẹ́ fún ọ mo tó ní kábíyèsí Ọlọ́run ayé rẹ̀ mẹ́ta kan tó wọ́n fẹ́ yìí èyí tí mo ṣe báyà mọ̀ gbogbo lọ síwájú síwájú láti mọ̀ gbà yín lọ síwájú síwájú láti mọ̀ jẹ́rẹ̀ àgbà síwájú síwájú ilé mi mímọ́ agbára àṣẹ ìjọba rẹ̀ tóbi rẹ̀ láti mọ̀ sọ̀rọ̀ ìdíwọ̀ sọ̀kalẹ̀ ẹ̀yà gbogbo tí ìjọba kò sẹ́tàlẹ̀ àkókò ọ̀gbìnrin náà kò ní ìgbàlá ìlú náà àìkó tó jẹ́ sí àgbègbè ìgbésà olú ìjọba kó tó fi mọ̀ bó ti gbìnrin lọ ògo kó tó jẹ́ bó jẹ́ tirẹ̀ lọ ẹ̀yà àìnáwó tó agbájú bó ṣe láti mọ̀ lọ àìláti mọ̀ sùúrù nípa ìkọ̀kan wa láti mọ̀ búbọ̀ ìkọ̀kan wa àìláti mọ̀ kọ́ ìkọ̀kan wa láti mọ̀ jẹ́ ìkọ̀kan láàrin àti àwọn ọjọ́ àti ẹ̀tọ́ wọn wa yóò wá ti mọ̀ jẹ́ ìwà rẹ̀ bó ṣe wà rẹ̀ láti mọ̀ jẹ́ ìtumọ̀ bó ṣe jẹ́ ìtumọ̀ rẹ̀ láti mọ̀ fi àjùlọ rẹ̀ bó ṣe fẹ́ kọ́ ògo yóò tó mọ̀ jẹ́ bó ṣe tirẹ̀ òṣìṣẹ́ tó pé ìtìrì rẹ̀ ògo àti ìrànlọ́pẹ̀ ìforúkọ rẹ̀ mẹ́ta sọ̀tọ̀ àgbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ògo ni fún Olúwa lókè ọ̀run, ẹni tó dára sí èmi àti ẹ̀yin tó ṣe bẹbẹ ní ayé wa. Èyí wá sí ìmúṣẹ kí a lè bá fi ìdí òtítọ́ àti òdodo Ọlọ́run hàn nípa àwọn ìlérí àti májẹ̀mú tó ti sọ lọ́jọ́ tó ti pẹ́ nínú ayé rẹ̀. Gbọ́ gbogbo ìran rere ọjọ́ pé gbogbo àsìkò lè rọ ọjọ́ tó ti pẹ́ nínú ayé rẹ̀, nínú ayé mi tẹ́lẹ̀ kankan wa ọbẹ̀ sì wá sí ìmúṣẹ. Rere ayọ̀ tó lógo jọ ọbẹ̀ sì tẹ́lẹ̀ kankan wa. Bẹ́ẹ̀ ni orí kò yí padà, àṣẹ orógo ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Má gbàgbé ìjọba ọ̀rọ̀ ó ti dé tán, ìpadàbọ̀ Jésù Kristi ó ti súnmọ́ etílé. So mọ̀ ṣọ́ra, má ṣe kí ohunkóhun kan kó mọ ọkùnrin ìjọba Ọlọ́run. Gbọ́ túbọ̀ mọ gbé nínú òfin Ọlọ́run lójoojúmọ́, túbọ̀ mọ rántí òfin àti àṣẹ rẹ̀ lójoojúmọ́, túbọ̀ mọ kún fún àdúrà láìsí mẹ́ta rẹ̀, túbọ̀ mọ bèrè fún àkọ́tọ̀ agbára àti nẹ́ẹ̀mí mọ́ lójoojúmọ́. Èyí ló lè mọ mú ọ bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe ìdẹ́kun Sátánì àtàrí kérékè ní gbogbo rẹ̀ yóò tó bá gbà yọ jáde. Agbára àti okun láti mọ lékísà láti mọ borí nígbà gbogbo Ọlọ́run gbogbo èmi àti ẹ̀yin ní orúkọ Jésù jọba orúkọ tí mo bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Ìyìn dúró de ọ lẹ́nu mi bàbá rere o. Ìwọ lọ́lọ́run òtítọ́ títọ́ o, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Ìyìn dúró de ọ lẹ́nu mi bàbá àgbà o. Ìwọ lọ́lọ́run òtítọ́ títọ́ o, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ apanupọ̀ àtàwátàwà níbí àti gbogbo àti wọn gbọ́ wa tí wọ́n wà ní orúkọ Jésù Kristi aṣọ gbogbo ṣe gba ọpẹ́ àti ẹ̀yìn títí láwọn mọ̀ yìn ọ́ láàmú gbé orúkọ rẹ̀ ga fún dídára àti tóbi ẹnu ayé wa. Ògo ni fún orúkọ rẹ̀. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Oore ọ̀fẹ́ ti bàbá, oore ọ̀fẹ́ ti ọmọ, oore ọ̀fẹ́ ti ẹ̀mí mímọ́ ó ṣùrù fún wa, ó bùkún wa, ó gbé wa ró, ó sọ wa dayọ̀. Ìjọba ọ̀run ó fẹ́ àyè gbà wá láti lè débẹ̀. Àánú àti òrùkọ́ láti débẹ̀ ọjọ́ náà rẹ̀ fún wa. Gbogbo bó sì jẹ́ ti Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò sì mọ rí nígbà gbogbo ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Amen. Amen. Amen.